The Bluetooth device is connected successfully. Ayé sáré títí ayé ò rebi kan ọmọ ènìyàn tí ń bẹ nínú ẹ̀mí rìnrìn àjò. Ojú ọ̀run sún dẹ̀dẹ̀ bí aró bí ipò mi ó tiẹ̀ gbáyé kankankan. Òjò kọ̀ bẹ́ẹ̀ ni ò bọ́ o. Ìgbì ẹkún wa ń bọ́ lẹ́nu ọmọ adarí wọn. A ti wá ṣe irú èyí sí àfi ká képe lẹ́dùnmọ̀rẹ́ ọba tó dá wa tó ní wá tó ní gbogbo wa. Elédùmarè ọba àjíkẹ́ o, Èdùmàrè ọba àjíkẹ́, ọba ọlọ́wọ́ gbọ̀rọ̀gbọ̀rọ̀ tí ń yọmọ ẹ̀lẹ́ nínú ọ̀fìn. Dákun dábọ̀ kó o dáríjì wá torí pé a ti ṣe ń tá a gbọ́dọ̀ ṣe. A ti jẹ ń tá a gbọ́dọ̀ jẹ, a ti nàyàn tá a gbọ́dọ̀ nà, a ti tẹlẹ̀ tá a gbọ́dọ̀ tẹ̀, a ti wá mú mi tá a gbọ́dọ̀ mu. Irú ohun tó ṣẹlẹ̀ yìí ò ṣẹlẹ̀ rí o. Ẹ káàbọ̀ sórí ètò. Ẹ ṣáà máa bá mi pín káàkiri, ojú òní tì mí o. Igu, ẹ káàbọ̀ sórí ètò. Igu eyes. Èsúrúlà ọ̀làdànù abẹ́rẹ́ sọnù bẹ́ẹ̀ la ò rí ọmọ tuntun délé ayé ń kéke òjò. A kí ẹni wa tó lọ. ọ̀rọ̀ ṣe ni máyọ̀ ṣẹ̀ṣẹ̀ bó ṣogún ọdún tí kálukú máa bá. gbẹ̀yìn tẹ̀ ń sunkún lórí òkú olóòkú tẹ̀sà àti rí wọ́n ti sin mọ́ fi òsára yín ti balẹ̀ ẹ̀rí bó ti ó ti wọlé sùn ẹ̀rí ìlànà tó gbà sí ẹ̀rí ọ̀nà tó gbà wọlé lọ bọ́ lọ́wọ́ ẹ̀ wọ́n ti sin ẹ̀rí tí wọ́n tó ní ká sóòjú ẹ̀ fún yín láti mọ́ṣúárì wọ́n ti gbé jáde lọ́sítà yẹn wọ́n ní ká sóòjú ẹ̀ fún yín ká sóòrí ẹ̀ fún yín gbogbo mídíà ló dẹ̀ gbé pé irọ́ mọ́ fi wà kún. A kí wa ní orílẹ̀-èdè Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé níbikíbi tí ọwọ́jà ètò yìí bá dé. A kí wa pé a kú dédé àsìkò yìí, a kú bí ojú ọjọ́ ṣe rí ní ọ̀dọ̀ kó wá wa. A kú kó lè dá tá à ń bá kiri látàárọ̀, Ọlọ́run á jẹ́ kó dáa fún wa. A ní ṣe lásán àníri ń gbé sọnù bí ò ṣe bí ọmọ. Agara ò ní dá wa. A ní wára wa tì báyìí o, tá bá wá rẹ́ni tí ó dé bus stop títí ẹ̀ tó bọ́ sílẹ̀. Ọlọ́run ọba lọba tó ní wá tó mọ̀ wá tó mọ̀ wá tó dá wa mọ̀ pẹ̀lú iṣẹ́ ọwọ́ wa. Ṣáájú ohun gbogbo ká fọpẹ́ fún Ọlọ́run ọba Olódùmarè. Ọba tó ṣe wípé òun lọba tó ń mọ ni, òun lọba tó ń pa ni, òun lọba tó ń jí ni,
òun lọ́ba tó ń yé ni kò sálágbára lẹ́yìn ọlọ́run kò sá tó fúnni lẹ́yìn ọlọ́run kò sá múni lẹ́yìn ọlọ́run kábíyèsí ọlọ́run kábíyèsí ọlọ́run ẹ̀yin lọ́ba tẹ́ ẹ gbọ́n o ẹ̀yin lọ́ba tẹ́ ẹ lè pa ẹ̀yin lọ́ba tẹ́ ẹ lè jí ẹ̀yin lọ́ba tẹ́ ẹ lè yè àwa nígbàgbọ́ pé awáyé àwa tán ni a nígbàgbọ́ pé awáyé àwa tán kò sẹ́nìkan tó lè pa ni lẹ́yìn ọba tó ni wá kò sí ẹnìkan tó lè jí ni lẹ́yìn ọba tó ni wá ọlọ́run o tá bá wá rí ìwà wa ìṣe wa ìrìn wa ìsọ̀rọ̀ sí wa èrò ọkàn wa gbogbo èyí tá a ti ṣẹ̀ gbogbo èyí tá a ti ṣẹ̀ tó wá ń tọ́ ẹ wá rí i pé bóyá ẹ fẹ́ fìyà jẹ wá ọlọ́run ẹ foríjì wa o ànágbára kan lẹ́yìn ọlọ́run ọba tó ni wá òun lọ́ba olódù tó máa re òun ní níwájú òun ní lẹ́yìn wa òun lọ́ba tó pé àtàwọn ànábì àwọn òpé ẹlẹ́ṣẹ̀ ni wá kọ́lọ́ ọba lójú òní kò foríjì wa la hawla wala quwwata illa billahi al-aliyyil azim a fi àsìkò yìí kí àwọn ẹbí ọmọ ọkọ Yorùbá akọni ọmọ Yorùbá ògùn adúláwọ̀ àlùbáríkà ilẹ̀ Yorùbá àrídùnnú ilẹ̀ Yorùbá àríkọ́ṣe ilẹ̀ Yorùbá ẹni tó ń gbé àṣà àtìṣe Yorùbá lárugẹ ẹni tó ń sọ wípé ọmọ ọkọ Yorùbá lòun ẹni tó ń sọ wípé àníran Yorùbá ò gbọdọ̀ padà sẹ́yìn ẹni tó ń sọ wípé àṣà àtìṣe Yorùbá ó gbọdọ̀ máa tẹ̀síwájú ni tí Ọlọ́run ọba wá sọ pé ànémi ni mo ní ẹ èmi ni mo màsìkò tí máa mú ẹ kó ẹni tá à ń perí náà ni bàbá wa Murphy Àfọlábí àwọn ti wá sínú ayé wọ́n ti gbáyé ṣe rere wọ́n ti hu ìwà nínú ayé wọ́n ti jẹ nínú ayé wọ́n ti mu nínú ayé tí wọ́n ti tán nínú ayé báyìí tí wọ́n ti tán nínú ayé báyìí àádà lé ayé ó ti dópin lọ́dọ̀ títí wọn mo fẹ́ kọ́lé ọgbọ́n mo fẹ́ ra mọ́tò ọgbọ̀n mo fẹ́ lọ síbí mo fẹ́ lọ ó ti dópin lọ́dọ̀ títí wọn. ìbáṣe pé àìkú láàyè o àbábá Muhammadu àbábá Muhammada ọ̀kẹ́ mẹ́fà lẹ́gbàjì o a ò bá kàn láyé mọ́ o tẹ̀wọ́rẹ́ta fún Musa o ìjìlá fún Isa sẹ́búrátù Dáúdà alukurianu fún iṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam akí gbogbo ẹbí Murphy Àfọlábí ẹkú aráfarakù akíyàwó akọmọ akẹgbọn akábúrò akíyà akíbàbá akí gbogbo ẹbí àwa kí gbogbo tíátà industry pátápátá ẹkú aráfarakù o ọlọ́run á rọ̀ yín lójú ọlọ́run á dúró ti ilé Murphy Àfọlábí kò ní í ṣẹ̀rùbà àwọn ọmọ kò ní í ṣẹ̀rùbà ìyàwó kò dẹ̀ ní í ṣẹ̀rùbà àwọn ẹbí kò ní í ṣẹ̀rùbà yín ní industry kọ́lọ́n wá bá wa foríjì torí pé ẹlẹ́ṣẹ̀ ní gbogbo wa kò sẹ́ni tó pé lẹ́yìn ọlọ́run ọba àtànábì ẹ̀ nítorí pé tá a bá ń sọ wípé awálé ayé ìyí tá a fi ṣẹ̀ àmọ́ ìyí tá a fi ṣẹ̀ àmọ́ àmàmàbẹ̀ lọ́run ni pé kọ́lọ́n mójú kò nínú àṣìṣe wa Murphy Àfọlábí ti lọ àwa ń tọrọ àforíjì fún kọ́lọ́n bá àforíjì kó kẹ sí kó tẹ sáfẹ́fẹ́ rẹ̀ ìyà sàárè ò gbẹ sàárè kọ́lọ́n ọba má fi jẹ́ gbogbo èyí tó ń kó wà nínú ẹ̀ báyìí kọ́lọ́n wọlá pé ó wáyé ó máa ní àwọn kan tí wọ́n máa ti ara ẹ̀ dunnú gbogbo èrò tó pọ̀ ń bẹ̀ yẹn bìbà gbogbo bí ó ṣe ṣe tí gbogbo àwọn tó kù ń sọ òun ló ṣe this òun ló ṣe that ní dáadáa kọ́lọ́n wá wọlá gbogbo dáadáa tí wọ́n ń sọ nípa ẹ̀ kọ́lọ́n jẹ́ kí dáadáa yìí kó bá wọnú sàárè tá a bá wá rí ibi tí ó kù sí nítorí pé ẹ̀dá ò lè rìn láyé kó rí má mì ẹlẹ́ṣẹ̀ ní gbogbo wa tá a bá wá rí ọ̀nà tí a fi ṣẹ̀ kí ọlọ́run ọba olódù tó máa ré kó bá wa fi oríjì ẹni wa tó lọ kó pa àṣìṣe wọn rẹ́ nítorí pé kí ni kò sẹ́ni tó pé o
a kí yín o, a kí gbogbo yín o, a kí ẹbí, a kí ará, a kú ará fẹ́ra kù nítorí pé ògo Yorùbá ni, ìmọ́lẹ̀ Yorùbá ni, nípa pé ká ṣe fíìmù tó ń júwe pé ọmọ ọkọ Yorùbá àwòkọ́ṣe ló jẹ́ ń bẹ̀. Irú wọn bẹ́ẹ̀ pọ̀ ní indọ́sírì rẹpẹtẹ. Àwòkọ́ṣe ni Murphy Afọlábí jẹ́, ògo adúláwọ̀ dẹ̀ ni. Nítorí pé gbogbo ìgbà ni program wọn máa ń júwe pé ọmọ ọkọ Yorùbá ni. Gbogbo fíìmù tí wọ́n ń ṣe ń júwe pé ògo adúláwọ̀ ni. Ọlọ́run ò wọlá pé ìran kan ló ṣe Yorùbá, wá wọlá pé kò sẹ́ni tó ní agbára kan lẹ́yìn ìwọ Ọlọ́run. Ẹ̀dá kan ò pé níwájú ìwọ Ọlọ́run ọba tó ní wá. Lẹ́yìn ìwọ Ọlọ́run ọba tó ní wá kò sálágbára kan lẹ́yìn ẹ, kò sá tó fúnni lẹ́yìn ẹ, kò sá mọ́ni lẹ́yìn ẹ, kò sá gbéni lẹ́yìn ẹ, kò sẹ́ni tó lè pèsè nǹkan kan fún yàn lẹ́yìn Ọlọ́run ọba tó ní wá. Òun náà ló wá ní ẹ̀mí wa, àsìkò tó bá wùn ló máa gba ẹ̀mí wa. Ọlọ́run ò, ẹ̀mí ẹni wa tó gbà, Ọlọ́run ẹ bá wa foríjì o. Àmọ̀ṣe ẹ̀, àṣìṣe ẹ̀ nínú ayé ẹ bá wa foríjì. Tá bá rí ìwà kan, iṣẹ́ kan tó lè fa ìjìyà fún Murphy Afọlábí, wọlá pé Ọlọ́run ọba ló sọ pé náà lágàfúrọ̀ ìmì níwọ náà bá pè rẹ̀. Ó ní aláforíjì ní ẹ́, ó dẹ̀ tún ṣàdéhùn fún wa pé lẹ́yìn àforíjì ìkẹ́ ló kù. Ọlọ́run ẹ bá wa kẹ́, ẹ bá wa kẹ́, ẹ bá wa gẹ̀, ẹ bá wa tẹ sáfẹ́fẹ́ rẹ̀. Ọlọ́run ò, àwọn ò ná lágbára mi lẹ́yìn ẹ o. Àní gbogbo ẹ̀ṣẹ̀ tó hùn kí Murphy Afọlábí ṣẹ̀, ẹ bá wa mójú kúò, ẹ bá wa foríjì. Wọlá pé kò sálágbára kan, kò dẹ̀ sá àforíjì nìkan lẹ́yìn Ọlọ́run. Gbogbo bá a ṣe tọrọ fún kọlọ́njẹ́ orí bẹ́ẹ̀ àti gbogbo òkú apáta. Bisimilahi kuliwa Allahu atayatullah. Bisimilahi rahman rahim kuliwa Allahu ahad Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Atayatulillahi asakiyatulillahi. Atoiba salawatulillahi. Assalamu alayka ayyuhan nabiy wa rahmatullahi wa barakatuhu. Assalamu alayna wa ala ibadillahi salimin. Amen. Mo kí gbà ní orílẹ̀-èdè Yorùbá. Mo kí ọmọdé, mo kí àgbàlagbà, mo kí oyún inú, mo kí àṣẹ ìdí, mo kí ẹ̀yin àfáà lórílẹ̀-èdè Yorùbá, ẹ̀yin àfáà àlùbáríkà, ẹ̀yin àfáà dùnú, ẹ̀yin àfáà tó ṣe pé wọ́n ti ara yín kún ẹ̀sìn lé, ẹ̀yin àfáà tó ṣe pé ẹ̀ ń júwe pé bí Islam ṣe rí leléyìí tí kì í ṣe àwọn tí wọ́n ń ti ara wọn máa dọ̀tí Islam. Mo kí yín o. Mo kí ẹ̀yin àfáà tó ṣe pé ẹ dúró tọkàntọkàn, ẹ dẹ̀ ń pèpè sójú ọ̀nà Ọlọ́run pẹ̀lú sùúrù, tí ò ń ṣoní wàhálà, tí ò ń ṣoní jàgídíjàgan. Mo kí yín o. Mo kí ẹ̀yin àfáà káàkiri àgbáńlá ayé, nítorí pé Yorùbá bọ̀ wọ́n nókùnkùn ò ní kùn kó nínú má mọnú. Mo kí wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé ní gbogbo ibi tí ọwọ́jà ètò yìí bá dé. Ọlọ́run ò, a fi ètò tènílé ẹ lọ́wọ́, ẹ bá wa tukọ̀ ẹ o. Gbogbo ibi tá a bá gbé gbà, Ọlọ́run ẹ jẹ́ kó ṣeé ṣe fún wa. Gbogbo yìí tá a bá ti bára wa sọ, jẹ́ kó yé wa, jẹ́ kó yé wa. Ìyí tá a bá ti bára wa sọ, jẹ́ kó yé wa, jẹ́ kó yé wa. La hawla wala quwwata illa billahil azim. La hawla wala quwwata illa billahil azim. La hawla wala quwwata illa billahil azim. Iṣẹ́ wa fúnlẹ̀ wa, fún orílẹ̀-èdè wa, kágbéga, kágbéga, kágbéga fàyè rí. Ọmọ Yorùbá ni wá o. Àdẹ̀ní fọwọ́ sí júwe lé àwọn tó ní wá láéláé, nítorí pé Ọlọ́run ló mọ ohun tó gbà lérò kó tó ṣèràn wá níran ìran Yorùbá. Ọpẹ́ ni fún Ọlọ́run, kò ń gẹ́ ọpẹ́ la máa ṣe. A ní ṣàṣetì, a dẹ̀ ní ṣàṣeré. Gbogbo ẹ̀yin tí ẹ ti darapọ̀ mọ́ mi, ẹ bá mi pọ́n ètò yìí ẹ pé káàkiri
kó lọ síbi tó yẹ kó dé. Ẹ ṣé mo dúpẹ́ ọ̀rẹ́ Olúwa JP, ẹ káàbọ̀ sórí ètò. God bless you. Àkọ́kọ́ náà mo kí ẹ̀yin àfáà nílẹ̀ Yorùbá, ẹ̀yin bàbá àlùbáríkà, ẹ̀yin bàbá àdùnnú. Adéníyì, mo kí yín, ẹ káàbọ̀ sórí ètò. Ẹ̀yin tẹ́ ẹ jẹ́ pé àrólé ànábì lẹ jẹ́, tẹ́ ń hùwà ànábì, tẹ́ ń sọ̀rọ̀ ànábì lẹ́nu, mo kí yín o. Mo kí ẹ̀yin pásítọ̀ nílẹ̀ Yorùbá tó ṣe pé ẹ fi wàjọ Jésù Kristi alayhi salatu wasalam, mo kí yín o. Mo wá kí ẹ̀yin oníṣẹ̀ṣe nílẹ̀ Yorùbá tẹ́ fi wàjọ Ọ̀rúnmìlà, tẹ́ fi wàjọ Odùduwà, mo kí ẹ̀yin náà o. Àníri ń gbé sọnù bí kò ṣe bí ọmọ. Tí a bá ń sọ̀rọ̀, ètò mi kò dá lórí pé bẹ́ẹ̀ pé kẹ́nìbọ̀dì má ṣe ẹ̀sìn. Ètò mi ò dá lórí pé wọ́n ń kọ̀ndẹ́mù ẹ̀sìn. Prógámù mi ò dá lórí pé kẹ́sì kan má ṣe tiẹ̀ nílẹ̀ Yorùbá. Peace lètò mi dálé lórí, àlàáfíà, àti pé kí wọ́n má máa rí Islam ní jàgídíjàgan, kí wọ́n má máa fojú tẹ́rọ́rìsì wo Islam, kí wọ́n má máa fojú aláṣejù wo Islam, kí wọ́n má máa fojú onímùkókù ẹ̀sìn wo Islam. Kó ṣe wípé kí wọ́n má máa pè wá lórúkọ kan náà nítorí pé ọmọ lè dáràn, ó lè ṣeun rere, òun la ṣe ń lórúkọ. Mo kí àwọn bàbá tí wọ́n ti jíṣẹ́ fọ́lọ́run lọ́kọ́ náà bá wa gbàbọ́ wọn. Ẹ̀yin tẹ́ ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí, Ọlọ́run á gbàbọ́ ti yín náà. Mo wá fi àsìkò yìí pé ẹ̀yin alákatakítí ẹ̀sìn nílẹ̀ Yorùbá, nítorí kò sínú ẹ̀sìn tí ò sí akatakítí, àwọn aláṣejù, àwọn tó mọ̀ jù, àwọn tó mọ̀ ju gbogbo èèyàn lọ. Mo fi àsìkò yìí pé gbogbo yín, ẹ jọ̀ọ́, àwọn àfáà lẹ́ẹ̀kan sí nílẹ̀ Yorùbá, nítorí tí mo bá ń sọ̀rọ̀ wọ́n á ní ọ̀rọ̀ mi ń dá lórí àáfà, mo dẹ̀ máa ń yànnà náà. Ọ̀tọ̀ ni àáfà, ọ̀tọ̀ ni ìtí ò fa o. Àáfà gidi wà nílẹ̀ Yorùbá tó ń dúró re, tí wọn ò fi ara níyàn, tí wọn ò fẹ́ anybody sínú ìgbèkùn ẹ̀sìn. Bọ̀ àwọn kan dúró lórí pé àní báwọn ṣe fi sínú ìgbèkùn ẹ̀sìn, ìṣẹ̀mí tẹ́ máa lò lọ títí láíláí lọ́dọ̀ tàwọn nìyẹn. Ìṣẹ̀mí tẹ́ máa lò lọ́dọ̀ ti tàwọn nìyẹn. Àwọn kan wá dúró ní dúró pé wọ́n ń fi ìfẹ́nú jíṣẹ́ ni. Wọn ò tẹ̀lé rule and regulation Islam gangan. Wọn ò tẹ̀lé rárá, ìfẹ́nú làwọn fi ń jíṣẹ́. Ihun tó bá fẹ́ fọ́ títí wọn tó máa pè títí wọn ní moment yẹn làwọn máa fi jíṣẹ́. Tá a bá wá ń sọ̀rọ̀, ìjó dáa, ẹ̀mí kan ṣoṣo, ẹ̀mí tá a lè dá, ẹ̀mí tó ṣe pé ìgbà tọ́lọ́run ọba ń ṣẹ̀dá kálukú, kò sẹ́dá kan tó lè sọ pé báyìí lọ́lọ́run ọba ṣe ń ṣe. Àwọn òyìnbó gan bí làákàyè wọ́n ṣe tó, wọ́n wá ohun tó ń jẹ́ mí, wọn ò rí. Tá a bá wá ń sọ pé àwa la wà lọ́nà, àwa la pé, àwa la mọ̀, àwọn kọ̀ǹda kankan wà nínú ẹ̀sìn. Ẹ̀mí tí a lè dá tọ́lọ́run ọba wá ṣe kí ni tó gbà lára èèyàn wa, tá a wá ń fi kú yọrú ẹni bẹ́ẹ̀, tá à ń rírú ẹni bẹ́ẹ̀ tó ṣe pé àwa la wá ń dájú ẹni bẹ́ẹ̀, àwa la wá ń rírú ẹni bẹ́ẹ̀ pé irú eléyìí kò tọ́ sẹ́ni tí a lè ṣàdúrà fún, irú ẹni báyìí kò tọ́ sí ẹni tí a lè débi òkú ẹ̀, irú ẹni báyìí kò tọ́ sí ẹni tá a lè ṣe tá a lè kírun sí lára. Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní gbogbo ìgbà tó bá tí òkú kan bá kú, tí wọ́n gbé kọjá níwájú èèyàn, kò bá jẹ́ kèfèrí, kò bá jẹ́ ẹlẹ́bọ, kò bá jẹ́ aláwo, kò bá jẹ́ nǹkankan, irúfẹ́ ẹni bẹ́ẹ̀ gbọ́dọ̀ dìde sókè kó fi pọ́n ẹ̀mí yẹn lé, nítorí pé ẹ̀mí tó jábọ́ kì í ṣèyàn ló dẹ̀ mí. Tá a bá wá ń sọ pé ẹ̀yin alákatakítí nílẹ̀ Yorùbá, ẹ̀yin onídààmú nílẹ̀ Yorùbá, ẹ̀yin onífìtínà àfà nílẹ̀ Yorùbá, ẹ pọ̀ lọ jantirẹ́rẹ́. Ẹ̀kọ́ ti wá ń fojú múmu hàn báyìí, nítorí pé tẹ́ bá fẹ́ sọ ẹni pé Àlùkùránì òpó obìnrin dá sọ̀rọ̀,
àlùkùránì ò pé obìnrin dá sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn kọ́dẹ̀ lèmi ń bá yín sọ rádaràda tẹ́ ń ṣe nínú ẹ̀sìn ni ò dáa làwa ń bá yín sọ nítorí pé wọ́n ń bá yín sọ ní kọ̀kọ̀ ẹ̀ gbọ́ òyìnbó tó sọ pé charity beginning at home kẹ́sọ̀ láti ilé wá síta àwa fẹ́ kọ́ yín láti ta lọ lé ni ẹni wọn pé obìnrin dá sọ̀rọ̀ accept kì í ṣe pé mo dá gbà wá sí kalẹ̀ mi lọ mọ́ṣáláṣí lọ pẹ̀rún mi kó òyànjọ ní mọ́ṣáláṣí pé bóyá wá sí mò ń ṣe fún wọn ṣe rí social media yìí ó pé obìnrin dá sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ó pé obìnrin dá sọ̀rọ̀ kí yẹn kó máa ró kìkìkì lọ́kàn gbogbo wa gbogbo èyí tí ẹ wá ń sọ wípé bóyá o ẹlẹ́hà ni o obìnrin ni o kí ni obìnrin jẹ́ kí ni obìnrin já mọ́ ẹ̀yin tó ṣe pé ó ń sọ̀rọ̀ ó wá ń darí àwọn ìyàwó yín ṣé ẹ sì mọ̀ pé tá a bá rẹ́ni tó sọ pé irú èmi ní ìsìn ìpèyàwó ìsọ pé bá yàwó anybody sọ̀rọ̀ mi ní kíyàwó má gbọ́rọ̀ sọ́kọ ẹ̀ lẹ́nu àmọ́ yàwó tó bá ní làákàyè tó bá rí pé ọpọlọ ọkọ òun ti jẹrà ó ti mukú mẹ́kọ àwọn àfáà kan wà nílẹ̀ Yorùbá oníbẹ̀lẹ́nu ni wọ́n ìbẹ́nu wọn báyìí lánlá ni tán bá dórí múbàrí wọn á kàn máa sọ̀rọ̀ á sọ̀rọ̀ jàbàtì àwọn amukú mẹ́kọ àwọn ọlọ́pọlọ lọ àwọn ọlọ́pọlọ dàrú àwọn tó ṣe pé wọ́n ti fi àìmọye èèyàn sínú ìgbèkùn ẹ̀sìn gbogbo ohun tá a wá ń sọ yìí ó wá ń já gbogbo àwọn tí wọ́n fi sínú ìgbèkùn ẹ̀sìn gbogbo ètò yìí ó wá ń ta bá wọn pé ọ̀nà jẹ́ àwọn fẹ́ dí àwọn tó ṣe pé 24/7 wọn lárúbáwá ló sì wọ́n débi tí wọ́n dé 24/7 wọn ò lè sọ pé àwọn ṣiṣẹ́ láàárọ̀ káwọn kówó jọ nígbèsí ayé wọn ò mọṣẹ́ ṣe kí wọ́n lọ gbowó ní kọ́ńtì oní kọ́ńtì òun làwọn fi ń develop ayé wọn tẹ́ ẹ bá wá rírun wọn ẹ ti dá wọn mọ̀ ẹnu wọn báyìí ṣe ló máa dàbí àtẹrú wọn á kàn sọ̀rọ̀ jàbàtà wọn á wá ṣe kù gbinrin bíi tọmọ ẹyẹ àwọn lọ́pọlọ lọ àwọn tí làákàyè wọn ti dàrú pátápátá tí wọ́n ń sọ pé kí lobìnrin lè jẹ́ nínú ayé tí wọ́n ń sọ wípé obìnrin ò nẹ́tọ̀ọ́ láti wà nípò kankan tí wọ́n ń sọ wípé obìnrin ò jẹ́ kankan tóbìnrin ò bá jẹ́ nǹkan kan Ọlọ́run ò ní dá wa sáyé Ọlọ́run ò dá obìnrin fún yàjẹ mo sì ń bọ̀ wá síbi tí wọ́n fi Afọlábí o ibi tí ọba Olódùmarè ní kí n kọ́kọ́ gbà ni mò ń gbà yìí gbogbo èyí tẹ́ ẹ bá dẹ̀ máa pè wọlé ẹ má dárúkọ anybody ètò mi ò sí pé kí n blackmail èèyàn mi ì dẹ́ fẹ́ kọ́ máa dárúkọ èèyàn but ọ̀rọ̀ ti tèmi lówe la máa lu ìlú àgídìgbò ọlọ́gbọ́n ló máa jó ọmọràn ló máa mọ̀ nítorí pé kí ni Yorùbá ni mí Yorùbá nìran mi tá a bá rí àfáà kan nílẹ̀ Yorùbá yìí tó sọ pé ohun tí mò ń ṣe kò dùn mọ́ òun nínú tó sọ yí pé àní tí mò ń ṣe yìí sẹ́ bóyá ṣe ibi tó gbé dání nǹkan yìí ó ń bà á níbi tó yẹ kó bà á tó wá jáde tó ń sọ̀rọ̀ èmi kọ́ ló ń sọ̀rọ̀ sí o àkọ́kọ́ ń sọ̀rọ̀ sí ìyá ẹ̀ ó ń sọ̀rọ̀ sí gbogbo àwọn tó jẹ́ dáàsì ẹ̀ nítorí mo ju ọ̀pọ̀lọpọ̀ àfáà lọ nílẹ̀ Yorùbá mò ń sọ mò ń tún sọ ọmọ ẹ̀yìn tèmi lẹ jẹ́ ọjọ́ orí kọ́ la fi ń ṣe ó jura wọn lọ ẹ̀yin tó yẹ pé ẹ̀ níṣẹ́ alẹ́ ẹ̀ ní tàárọ̀ tí lárúbáwọ̀ ò bá kó wá fún yín ẹ̀ lè jẹ́ èèyàn ń gbèsè ayé yín nítorí ẹ̀ ló fi jẹ́ pé gbogbo òsèmí tẹ́ ń lò ohun tó ṣe máa fẹ́ fọ lárúbáwá ohun tó bá fẹ́ lẹ ṣe ń kọ̀ndẹ́mù ti Yorùbá ẹni tó dẹ̀ sọ lẹ́nu lọ́rọ̀ yín àpò ìyàlẹ́ sokọ́ ẹ torí ẹ̀dẹ̀ ẹbẹ̀ ẹ̀dẹ̀ jẹ́ ẹ̀dẹ̀ máa lé yín láìpẹ́ ẹ̀dẹ̀ lẹ máa padà sí kò wá ní opportunity fún yín ẹ̀yin ilẹ̀ máa dé ẹ̀ní eléyìí tó ṣe ẹbọ ni eléyìí tó ṣe kò bẹ́ sí yín mu eléyìí tó mú kò bẹ́ sí èwo gangan ló bẹ́ sí yín mu ẹnìkan wá wò ṣùṣùn á wá sọ pé òun fẹ́ fi ọ̀rọ̀ hásẹ́ mi lára yé wálé mi ọ̀rọ̀ yé mi èmi dẹ̀ tún ní ẹ̀kọ́ ẹ bá wa tẹ lọ́ọ̀fù ẹ tẹ láìkẹ́ ṣí ẹ̀ wọ́n flag ètò yìí gan ni Ọlọ́run ò dẹ̀ nígbà fún wọn. tá a bá rí ẹni tó sọ pé àní tí mò ń ṣe mi ní ṣe àṣeyọrí Ọlọ́run á bá mi ṣe yín mọ́lé á ṣe yín mọ́lé á fọ́ yín lójú ẹ ní tẹ́rù tí ń bọ́ síta gàgà ojúbẹ̀ lẹ́ máa fọwọ́ dí
nítorí pé ọba adániwáyé dá mi ó dẹ̀ dá mi pé lóbìnrin ìṣẹ̀dá mi wù mí obìnrin ni mí mo pé lọ́lá mo rìn máa ṣoge máa rìn gbẹ̀rẹ̀ bí ẹni ẹ̀gbẹ́ ń dùn máa tún ṣapá gẹ́ngẹ́ èmi ló lùrànlọ́wọ́ ọkọ nítorí pé ẹlòmíì tó bá bọ́sà tó bá fẹ́ sọ̀rọ̀ kò ní kọ́kọ́ wo pé ẹni tí mo fẹ́ bá sọ̀rọ̀ yìí báwo ló ṣe jẹ́ èmi ń sọ mò ń tún sọ ìyí tó bá ṣe bí olórí burúkú nínú yín tó bá ṣe bí wèrè àwa mọ àwọn àfáà gidi àdèmọ àwọn bàbá àlùbáríkà nílẹ̀ Yorùbá àmọ́ àwọn tí wọ́n dúró tán àmọ́ àwọn ọmọ ọkọ Yorùbá Fúlàní ló pọ̀ nínú ẹ̀yìn àfáà ilẹ̀ Yorùbá ọmọ Fúlàní tẹ́ ẹ̀ fẹ́ kíran Yorùbá gbérí tẹ́ ẹ̀ fẹ́ kógo Yorùbá gbérí tá a bá ti ráwọn tí wọ́n ń takòran Yorùbá ẹ lọ wò wọ́n Fúlàní ni tẹ́rọ́rìsì ni wọ́n tá a bá ti rá àfáà kan tó bá ti sọ pé gbogbo ohun tí wọ́n ń ṣe nílẹ̀ Yorùbá yìí ànílẹ̀ Yorùbá sẹ́ gbogbo bóun ṣe ilẹ̀ Yorùbá yóò dìgbérí ẹ lọ wò dáadáa ìrankíran ni ìka ni atọ̀húnrìnwá ni tẹ́nì kan máa ṣèbẹ́ lẹ́nu tó máa náà máa wẹnu sẹ́mi lára èmi ò ń ṣẹgbẹ́ àwọn ìyàwó tó kó sílé mi ì ṣẹgbẹ́ ìyàwó tó kó sílé times 100 èmi ò nẹ́kọ̀ọ́ èmi ò nẹ́sìn ọ̀rọ̀ yẹn báyìí ó ti bà á níbi tó nágbára gan èmi ò nẹ́kọ̀ọ́ èmi ò nẹ́sìn àbúrò pé liability lèmi ni àbúrò pé mi ò ní ṣí alẹ́ mi nítàrọ̀ bí àwọn tẹ́ ẹ ti fi sínú ìgbèkùn ẹ̀sìn àbúrò pé kájíkásùn Enterprises Nigeria Limited ló pè mí ni àbúrò pé mi jọ àwọn tó kó sílẹ̀ tó ṣe pé tó ò bá dé wọn ò jẹun tó ò bá dé wọn ò lè dá lòsẹ̀ mi àbọ̀ ọjọ́ èmi ò fẹ́ mi wé àwọn tó ṣe pé o kó sílẹ̀ tí wọn ò lè fèsì ẹ bèrè nǹkan kan wọ́n máa gbọ́n ni ẹwà ayé yín náà bó ṣe rí ẹ̀dà bí ìnàkí ni ẹ̀dà bí wèrè ní wèrè lẹ́jọ́ ẹ̀jọ́ nǹkan méjì wèrè lẹ́jọ́ wèrè ẹ̀wọ́ bá yé yín ṣe rí tẹ́yàn bá wò yín tẹ́yàn bá wo ṣọ́ọ̀ṣọ́ yín látòkè désàlẹ̀ báyìí kò sí ohun méjì tẹ́ẹ̀jọ́ lágídò ni ẹ̀yin tó yẹ kán ti lọ kọ́lé yín sínú fọ́rẹ́ẹ̀sì lọ́hùn ló yẹ kán kọ́lé yín sí ẹ wá ń gbà ní èrò òun lẹ́nu yín ṣe ń yọ̀ ibi tí máa fóun ní titi ẹ̀dẹ́ nìyẹn èmi ò dárúkọ èèyàn ẹni ó bá ti jọmọ́ lówelówe la máa lù wọ́n kó èmi ọmọ ọgbọ́n ni mí èmi ò dẹ̀ ń ṣe blogger gbòwó tó bá sọ pé o fẹ́ dá mi dúró lórí ìtẹ́mi ṣe yìí ọlọ́run á bá mi gbéṣẹ́ tó ní ṣetán àtàyà kìlì ìyá mọ́ ti lè ẹ lọ́wọ́ lákàlẹ̀ wala quwwata illa billahi al-azim. mo wá padà sí orí ọmọ ọkọ Yorùbá tó dágbére fáyé kọ́lọ́n bá mi foríjì wọ́n kí ló ń ṣe ẹ̀yin àfáà kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá ẹ sọ fún wa ká gbọ́ ṣé ẹ̀sìn lẹ́ ń ṣe àbẹ́ ń lò fẹ́nu ṣé bí ànábì ṣe hùwà òun lẹ́yìn hùwà yìí tẹ́ ẹ bá dẹ̀ fẹ́ sọ ẹ̀yin lànábì gbé kíní lé lọ́wọ́ súnà lẹ́yìn ṣe o ẹ̀yin ló ní súnà o ṣé súnà lẹ́ ń ṣe yìí ṣé ànábì kò nífẹ̀ẹ́ rìn ìṣẹ́lẹ́bọ gbogbo àwọn tànábì bá lò sẹ̀mí ẹlẹ́bọ ni wọ́n ìwà ni wọ́n rí tó ń fi ń tẹ̀lé ànábì ìṣe ànábì náà rí náà fi ń tẹ̀lé ẹ báríkàrà ànábì náà rí náà fi ń tẹ̀lé ẹ gbogbo bí ànábì ṣe lògbà ìfẹ́ tó fi bá wọn lògbà ló ń jẹ́ kí wọ́n lè máa ṣe ẹ̀sìn ànábì tá a bá wá ń sọ fún yín ẹ̀nọ́bìnrin agbẹ̀yìntọ̀ lásánlàsàn à ń sọ fún yín pọ́pọ́lọ yín ti lọ́la àkàyè yín ò ṣiṣẹ́ mọ́ ẹ ti mú kún mẹ́kọ ṣé bá ànábì ṣe hùwà lélẹ́yìí ṣé bí ànábì ṣe jíṣẹ́ lélẹ́yìí ṣé ànábì sọ wípé tí èèyàn bá ti kú o ẹ̀yin ni ká ẹ máa jọ́ọ̀jì o ẹ̀yin lọ́lọ́run bá ṣe ní PA o ẹ̀yin lọ́lọ́run bá ṣe ní secretary tó wá ṣe pé ọ̀rọ̀ gbogbo kì í ṣe lórí alábàáhùn mùsùlùmí yìí ni àyà wa kò yín èmi náà ti sọ ti pẹ́ gẹ́gẹ́ bí àwọn oníbẹ̀lẹ́nu ṣe sọ pé kò sétò nínú Islam nítorí tó bá jẹ́ tó wà ní anybody ò kàn ní jáde from nowhere kó kàn sọ̀rọ̀ nítorí tó bá ríru ẹni bẹ́ẹ̀ wọ́n á ní Islam ni àwọn mùsùlùmí ti tún dé o àwọn Islam ti tún dé o inú mi wá dùn pé nítorí bíbélì ní yára gbọ́rọ̀ lọ́ra láti fèsì mo ti rí oríṣiríṣi ẹ̀tọ́ ti jáde
tó dẹ̀ ṣe pé àwọn tó jálì sùnà náà ni tí wọ́n ti sọ nípa ọ̀rọ̀ yẹn tó dẹ̀ ṣe pé wọ́n ṣàtúnṣe nípa ọ̀rọ̀ yẹn. Ẹ dúró ná, kí ló ṣẹlẹ̀ gangan? Ẹ̀yin tẹ́ ẹ pera yín láròlé ànábì, kí ló ṣẹlẹ̀ gangan? Ẹ sọ fún wa ká gbọ́. Kí ló dé? Kí ló dé? Kí ló dé? Níbi tẹ́lẹ̀kùn ti ń sunkún ẹ̀mí ló bọ̀. Ṣé gbàtẹ́ yìí gbẹ̀sí sí tí wọ́n ní kẹ́ ẹ má láàánú ni? Ṣé gbàtẹ́ gbẹ̀sí yìí ṣé wọ́n ní kẹ́ ẹ gba wèrè mọ́ ni? Ṣọ́pọlọ yín ti dàrú ni? Èèyàn kú, gbogbo ayé mọ̀ pé ògo kan ló lọ nílẹ̀ Yorùbá. Ẹ wá nírú ẹni bí òótọ́ lẹ́ni tẹ́ ẹ lè ṣàdúrà fún. Ẹ bọ́kú kan bá kú, òkú kèfèrí, mùsùlùmí ò gbọ́dọ̀ lọ sí. Báwo lẹ̀yin ṣe mọ̀ pé kèfèrí ni Murphy Àfọlábí? Ṣé ẹ bá Murphy délé? Ṣé ẹ mọ kọ̀kọ́ ẹ̀? Ṣé ẹ máa rí òun àtọba adániwáyé? Àbí gbogbo ẹni tá a bá ti rí ní títì báyìí lẹ́ti rí gbogbo òsẹ̀mí tó ń lò nínú ayé? A bèrè lọ́wọ́ yín ni o. Wa alaikum salam. The Bluetooth device is connected successfully. Wa alaikum salam. Yes. Ẹ káàbọ̀ sórí ètò. Yeah. Yes, ma. Mo fẹ́ sọ gbólóhùn kan. Bismillah. Suggestion ni o. Naam. So, akákanjọ mo mọ̀ pé ṣe mọ̀ pé máa open phone pé everybody máa sọ̀rọ̀ ní suggestion ni. Àwọn èèyàn wa tí wọ́n ń jáde ó fojú hàn sí gbogbo ayé pé àwọn tí wọ́n ń pera wọn páwọn làwọn mọ́ jù, àwọn làwọn ń ṣe súná jù ní Nàìjíríà lónìí, àwọn náà ń dá gbogbo wàhálà alẹ́ jù. God bless you, sir. Ìdí ni pé àwọn náà rẹ́lẹ́bọ, àwọn náà rí kèfèrí, àwọn náà rẹ́ni tí ò yẹ ká bá ṣe. Gbogbo nǹkan báyìí kò ṣẹlẹ̀ nígbà ayé àwọn bàbá wa, àwọn àfáà wa tí wọ́n kọjá. Ilẹ̀ Yorùbá nísinmi, àwọn mùsùlùmí nísinmi. Àwọn bàbá wa bó tiẹ̀ jẹ́ pé bóyá ẹ lérò pé wọn ò nímọ̀ kéwú tó ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ yìí, à ń rí ẹ̀sìn lára wọn, ó sì ń wùyàn. Àmọ́ bẹ́ẹ̀ ń ṣe kéwú tó tẹ́ lọ Kafanshak, Saudi, Sudan, gbogbo ẹ̀ lọ kéwú yìí, ààrí Islam kankan ju fìtínà, wàhálà, agídí. Èyí tó burú jù ẹ̀ nírí wọn kẹ́ má ra gidi lára wọn. Allah. Èmi ò mọ̀ bóyá wọ́n ké agídí àtijọ̀gbọ̀n mọ́ kéwú yẹn ni, àmọ́ ọkàn mi sọ pé wọn ò ké mọ́ kéwú. Tí ò bá ń ṣe Islam tí ìmí ìgbà nú wọn, tí ẹ̀ á ju ti àwọn ayákìlà. Bóyá Islam tó gbà yẹn ló ti ẹ̀ jẹ́ kó rọ̀ díẹ̀, tó wá fẹ̀sìn gbójú, tó fi jàgídíjàgan tó bá ń lé wọn yẹn fi ń ṣẹ̀sìn, tó wá fi ń dé sùúrù. Torí wípé tí ò bá jẹ́ bẹ́ẹ̀, àlè Islam àáfíà, ẹ̀sìn Islam ẹ̀sìn àlàáfíà ni. Àtèmi àtẹ̀yìn ṣàlàáfíà wá wà nílẹ̀ Yorùbá. Kò sí o. Agídí ìjọ̀gbọ̀n ìkan nìyẹn. Tẹ́ bá tún wá wò ẹ lọ wò wọn gbogbo wọn pátá nínú ìdílé wọn, ìdílé gbogbo wọn ò dá, ìdílé wọn dàrú. Agídí yìí náà fi balẹ̀ oníkálukú wọn jẹ́. Gbogbo ẹ lọ wò wọn. Wọ́n burú débi pé ọmọ wọn gan ò rí ìdíjókòó lé ọkọ. Ṣé ẹni tí ò rọmọ ẹ̀tọ́ ìyẹn ló fẹ́ tọ́ ayé, ìyẹn ló fẹ́ sọ̀rọ̀ ká gbọ́, tó ọmọ bíbí inú ẹ̀ gan yóò sì. Ẹ rí dáwà ṣe fáwọn ọmọ yìí, àwọn ọmọ yóò ṣàǹfààní nílé ká tó náà máa ṣàǹfààní lóde. Ṣára àtàlẹ́ wá fẹ́ ṣe dáwà fún ni. Agídí yìí pọ̀, ìjọ̀gbọ̀n náà fi ń ṣe Islam tí ò dẹ̀ kì í ṣẹ̀sìn tó dájú tó dé mi lójú tó dẹ́yìn. Nǹkan tí ò
dàrú ni pé ìwà l'Ànábì fi ń pèèyàn sẹ́sìn sallallahu alaihi wasallam kò dàrú rá. Wọ́n lo ìjọ̀gbọ̀n yìí fá ìmí ìkọ́ ọmọ tó bínú wọ́n bẹ̀ fún 20 years kò gbẹ̀bẹ̀ ọmọ inú ẹ̀ ni o. Ó yá orílẹ̀-èdè ti bàjẹ́. Ṣé mọ̀ pé tẹ́ ẹ̀ bá délé ẹ̀ ní mọ̀ pé jàgídíjàgan ni ilé ẹ̀ dàrú báwo ni òṣèré oníwà máa dàgbòrò rú. Torí eléyìí mo wá fẹ́ má bá kan wá ẹlẹ́yà. Wọ́n bá ti ń ṣe jábàjàbá wọn ẹ má sọ̀rọ̀ sí wọn lọ́nà tí ò tọ́. Mi ní kẹ́ má mention àwọn nǹkan tẹ́ rí o ẹ lè mention ẹ jẹ́ kó mọ̀ pé ẹ̀sìn lẹ́yìn gbé lọ́wọ́ ní bó bá wù wọ́n nígbà tá a fà ń lanu obìnrin àtẹ̀yìntọ̀ lásánlásán lórí múmbàrí sọ̀rọ̀ nù. Màmá tí a ò tẹ̀yìntọ̀ ní àbọ̀rọ̀ ọ̀rọ̀ játijàti wọlé. Imú ni ìyá tí ẹ fi ń tọ́. Ọmọ ọ̀tá ni wọ́n ẹlẹ́yà. Òdodo ni o, God bless you sir. Ògbólógbò ọmọ ọ̀tá wọn yá kìlà. Jàgídíjàgan ni wọ́n kàn fi súnà bójú ni tó bá ti dárúgbọ̀n sí ṣòkòtò ń fọ́ ẹ lọ́wọ́ gbogbo àwọn ọmọ kí wọn yàtọ̀ sáwọn ọmọ títì. Tó bá kọ́ ọmọ ní kéwú ọmọ á sì kẹ̀yìn sí bàbá kẹ̀yìn sí ìyá ẹ̀. Ọmọ yóò gbọ́dọ̀ lọ lé irúlé kéwú tí wọ́n súnà wo súnà tó ti wà gbogbo àwọn bàbá wa ṣé wọ́n ṣe súnà ni àbí ẹ̀jẹ̀ bọ́ sí wọn lọ́pọlọ ni. Wọ́n ti forí gbálẹ̀ lẹ́yìn máa ń di. Ẹ̀wọ̀n lẹ́lòmíì wọ́n forí gbálẹ̀ ní ẹlòmíì Sudan Saudi tó lọ àti tó lóun lọ kéwú yẹn ẹ̀wọ̀n lẹ́lòmíì gbàdé Nàìjíríà ẹlẹ́à ẹ lè mọ. Wọ́n mọ́ pọ̀lọpọ̀ sẹ́wọ̀n ńgbà tó jáde tó dé ìwà wo lẹ́rẹ́ tí lọ́wọ́ rẹ̀ fa. Gbogbo àwọn àfa àwọn náà tó ń pariwo pé àwọn olórí alìsúnà lónìí nílẹ̀ Yorùbá ẹ fojú inú wò tó bá bínú wọn máa ń bínú bí ẹni kí ẹ̀jẹ̀ wà lọ́pọlọ ẹ̀ ni. Kábíyèsí Ọlọ́run. Ẹ máa jẹ ọ̀rọ̀ tó bá ń bínú báyìí àfi bíi kí sọ́mọ̀ ya. Ẹ lè rẹni Ọlọ́run kéèyàn ṣe kó wá bínú kẹ wá nítorí Ọlọ́run kẹ bẹ́ẹ̀ kò ní kẹ́kẹ́ bẹ̀rún lẹ́ẹ̀mejì ẹ̀mẹ́ta kó tó gbọ́ àwọn ẹni ẹ̀ṣà. Béèyàn bá ṣe ẹni Ọlọ́run tí ò bá bínú Ọlọ́run gan lè bá bínú àmọ́ àwọn náà máa bínú fúnra wọn. Ẹ bẹ́ẹ̀ sì kò ní gbọ́ ń gbóná ti rí kéwú tán ké ọmọ ọ̀tá ni wọ́n láti lẹ̀ ẹ má jẹ́ kọ́mọ yín yà lọ́dọ̀ wọn. Àmọ́ ibẹ̀ tí máa bẹ̀yẹn ẹlẹ́à ẹ má sọ̀rọ̀ sí wọn ẹ má fún wọn ẹ má sọ pé lágbájá tó sọ báyìí ẹ̀yin kọ́ ló ń bá wí o ẹ jẹ́ kó máa wùwà ọmọ ọ̀tá tó ń wù kan tó gbẹ̀sìn tí ẹ̀sìn yẹn ò gbà mọ́ ọ̀tá lẹ̀ lọ́wọ́ wọn ìyẹn ni pé wọn ò rẹ̀ sì ṣe. Gbogbo àwọn bàbá wa Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó fẹ́ bá lórí àwọn kèfèrí sọ̀rọ̀ ó sì kọ lẹ́tà sí lẹ́tà tó fi ránṣẹ́ ó tún pọ́nlé sínú lẹ́tà náà débi pé ńgbà tó lórí àwọn kèfèrí yìí ní lẹ́tà yìí inú ẹ̀ tún dùn pé àṣà Ànábì sàlám recognize òun. Ó wá ń wúra ẹ̀mí ẹ̀ wá wálẹ̀. Àwọn bàbá wa tó ń kírun ẹ̀yìn yàkáyàká everybody kò sẹ́ obìnrin àtẹ̀yìntọ̀ lásánlàsàn lórí múmbàrí ṣáàfà lélẹ̀ ìṣá. Àtẹ̀yìntọ̀ ó dẹ̀ ó sì yọ ẹnu ẹ̀ ó yọ obìnrin àtẹ̀yìntọ̀ lásán ó yọ lẹ́bi ìyá rẹ̀ ò tẹ̀yìntọ̀ ní. Imú ló fi ń tọ̀. Àbóyọ̀ ọ̀gá ẹ̀ kú o. Ẹ̀sìn dà lára àwọn ará bíi. Ẹ̀sìn dà lára àwọn ará bíi ẹ̀sìn dà. Jàgídíjàgan náà gbé wá àníjọba máa dá sí. Àmì o. Ìjọba dá sí. Gbogbo ọmọ ọ̀tá wọn nú ẹ̀sìn kan lọ wá ṣẹṣẹ. Tọ́ bá àwọn tó ń rówó gbà láti Saudi àsìkò ń bọ̀ tọ́lọ́wọ́n ó ṣètò. Àmì o. Assalamu alaikum wa rahmatullah. Wa alaikum salam wa rahmatullahi ta'ala wa barakatuh. Àfáà mi ẹ̀ ní pín yẹn kẹ̀. Ẹ̀ ní kú ṣáájú. In fact mo gbádùn yín gan. God bless you. Ọlọ́run á pẹ̀lú yín. À á sọ̀rọ̀ lẹ́yìn ètò. Àmín. Okay.
tó ṣe yí pé hello. ẹ káàbọ̀ sórí ètò. ẹ kálẹ́ o. ẹ kálẹ́ sà. ẹ kú ètò. ọlọ́run ló ń tò. so èmi ni mo máa ń pè yín pásítọ̀ tó máa ń pè yín láti Ìkòròdú. ok sà ẹ káàbọ̀ sórí ètò orí ètò láwa o. mo ń gbọ́ prógáàmù yín gan lọ́wọ́lọ́wọ́ báyìí inú mi dẹ̀ ń dùn sí Ọlọ́run. ẹ ṣe gan. mo gbàdúrà fún yín ọwọ́ ayé ò ní ká yín mọ́. àmì o àmì. gbogbo ètò yìí bí etí ẹ bá ti ṣe báyìí tí mi bá ní dátà mo máa ń sáré lọ ra dátà ni. so inú mi dùn sí bí mo ṣe ń gbọ́ prógáàmù. ṣé ẹ rí àwọn àfáà yìí? mo gbà pé Ọlọ́run ló dìídì gbé yín Ọlọ́run ló gbé yín kalẹ̀ fún ètò tí ẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ ṣé ẹ ń gbọ́ mi mà? gbogbo ayé ń gbọ́ yín. Ọlọ́run ló gbé yín because tó bá jẹ́ wípé bí ẹ̀yin ṣe gba ẹ̀sìn ní àwọn tó kù yìí tó ń gba ẹ̀sìn yìí tó wọn ò ní lè máa sọ gbogbo ọ̀rọ̀ tó ń sọ yìí. ẹ wo arákùnrin tó kú èmi tí mò ń sọ̀rọ̀ yìí pásítọ̀ ni mí ẹ̀sìn tí arákùnrin tó kú yìí tó fẹ́ kó ó dùn gbogbo ènìyàn tí ò ti pé ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́rin àwọn èèyàn wá bọ́ síta àwọn aláfa kan wá bọ́ síta wọ́n wá ń sọ wọ́n lè wo prógámù ọ̀kan náà àwọn aláfa ẹ̀ lálẹ́ omídẹ̀ yìí jáde lójú mi. Ọlọ́run là ń ṣe gbogbo ilé fún náà bíbélì tí àwa kírísítẹ́nì tí a ń kà wọ́n ní ẹ má ṣe dá ẹnikẹ́ni lẹ́jọ́ àwọn èèyàn dẹ̀ ń káyàn lẹ́jọ́ wọ́n rí ẹlẹ́bọ̀ kan torí pé wọ́n ti ń ṣe nǹkan nínú fíìmù ó ti ń ṣe wọ́n dẹ̀ fi ń dá lẹ́jọ́. Alájà gẹ́gẹ́ bí òye àti ìmọ̀ tí ẹ fi kọ́ wa lórí ètò yín àní fi ń ṣe àwátì o. àmì Ọlọ́run àmì Ọlọ́run àmì Ọlọ́run àmì Ọlọ́run ẹ ṣé gan sà. àní fi ń ṣe àwátì ẹ ṣé ẹ máa bá ètò yín máa lọ. yes sir ẹ ṣé gan. hello. Assalamualaikum warahmatullahi wabarakatuh. wa alaikum salam warahmatullahi wabarakatuh. ẹ káàbọ̀ sórí ètò. ẹlẹ́yà ẹ kú ètò. Ọlọ́run ló ń tò. Ọlọ́run ní jó bàjẹ́. àmín yálà. Ọlọ́run á túbọ̀ máa dúró tì yín. àmín yálà. ṣe rí ìtẹ̀mí kan ọ̀rọ̀ inú ọ̀rọ̀ yìí àfáàlì mi tí mò ń sọ̀rọ̀ yìí. ò ní pé ní tí mo rí inú ẹ̀ ni pé èmi wọn gbà tó lọ́hún kó àwọn dẹ́pútì sí ayé àbẹ́wọn fún wọn jẹ́ sẹ́kítírì Ọlọ́run tí wọ́n ń kọ àkọọ́lẹ̀ gbogbo èèyàn ẹni tí ó ń ṣe ohun tí ò dáa àbí tó kù dáa. mo ti bèrè lórí ètò ẹnìkan mo ní wípé ta lẹni tó mọ́ níwájú Ọlọ́run kó sọ̀rọ̀. God bless you. àáfàá olùlù sọ wípé àlùjọ́nà ló máa wọ̀ pẹ̀lú ohun tó ń ṣe lọ́wọ́. ṣé ikú ti pa ẹ́ sórí ẹ̀sìn tó gbé dání yẹn ni? ṣé o mọ orú nǹkan tó máa padà ṣẹlẹ̀ sí ẹ lọ́la? ẹni táwọn ẹbí ẹ̀ ń kábàámọ̀. ẹ pè padà o ìpè ló já pé ẹ jọ ẹ pè padà torí Ọlọ́run ẹ pè padà. ìyá àti bàbá sì wà nínú ìrònú ọmọ wà ń bẹ ìyàwó wà ń bẹ ògo kan ló jáde nílẹ̀ Yorùbá. hello. hello salaam aleykum lẹ́yà. wa aleykum salaam ẹ káàbọ̀ sórí ètò. ó jàre ẹ̀rà mo ti change nọ́mbà mi ni o. ok. o ní o jẹ́ kí n fi nọ́mbà yẹn pè mọ́. ya mo fẹ́ dá sí tòní. ẹnì ṣónlẹ̀. ẹ kú ètò. ẹlẹ́yà ṣe rí wàhálà ìtàlá ẹ̀ èmi gan tí mo wà bí mo ṣe jẹ́ mùsùlùmí wàhálà mo ti wà confused. ṣe é túra yé o. wàhálà mo hello. gbogbo ayé gbọ́ yín. ṣé ń gbọ́ mi. ẹnì ṣónlẹ̀. kí lẹ sọ. à ń gbọ́ yín. kí lẹ sọ. gbogbo ayé gbọ́ yín. mo ní bí mo ṣe wà yìí gan pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ yìí lẹ́nu mẹ́ta yìí wàhálà mo ti wà confused pé ìwọ náà máma ṣì wá lọ́nà kí ló dé báyìí gan èwo gan la wá fẹ́ ṣe gan báyìí níbo la ṣáà ń já sí bá ṣe ń já síbì kan là ń já síbòmí wàhálà ìtàlá ìgbà tó yá mo rò pé ó dàbí pé ọ̀rọ̀ tí bàbá tó bí mi lọ́mọ máa ń sọ wípé ẹ̀sìn kọ́kọ́ ni ìwà òun kọ́kọ́ ni ẹ̀sìn pé bóyá òun gangan kó má yẹ pọ̀ nínú. hello. náà salaam aleykum. ẹ ṣé mo dúpẹ́ ẹnì ṣónlẹ̀. kọ́ yẹn drop ni. ẹnì ṣónlẹ̀. yẹrí mo ẹni tí àwọn ẹbí ẹ kú tí wọ́n sì wà lórí ìdárò wípé èèyàn àwọn lọ ṣé à ń yọ̀ wọ́n ni àbí àwọn bàbá tí wọ́n ní ẹ̀sìn wọ́n ti kọjá o
èyí tó kù táwọn èèyàn ń ṣe lórí social media nísìnyí ẹ̀sìn ni wọ́n ń ṣe wàláì ẹ̀sìn ni kò sí tó ń ṣe ẹ̀sìn mọ́ nínú wọn. òdodo. kò ànábì Muhammad sallallahu alaihi wasallam ànábì ò fìgbà kan pé ẹnìkan lẹ́lẹ́bọ rí. wàláì. ànábì ò sì kò sọ wípé lágbájá yìí ló dáa lágbájá yìí ò dáa. sallallahu alaihi wasallam. ok káwá tó di pé àwa ní Ramadan nísìnyí káwá ní ẹni tó ń ṣe olópò wọ́n máa gbé iṣẹ́ olópò fún kó má lọ bá wọn dáná toró máa pàṣíf ó dọ oúnjẹ yẹn ọ̀nà tẹ́ni ẹlẹ́ni ń gbà fi jẹun àṣebálẹ̀ fún àlọ́sọ fún wa wípé ìyá ayọ̀ lẹ́dínà àmọ̀nù ó ní ìjìtánìbù kẹ̀díra mínà sọ́ni ìnà bàdà sọ́ni ismu ẹ jìnnà sí ń tó ń pè ní kẹ́ máa dábàá mọ́mọ́làkejì yín torí pé ẹ̀ṣẹ̀ ni níwájú èmi Ọlọ́run tó tóbi wáyé tẹ̀ ń dábàá ohun tí ẹ mọ̀ nípa èèyàn kílítẹ̀ ń tú kọ̀kọ̀ ọmọlàkejì Kùránì ni ẹ má tọpinpin ara yín ní Kùránì sọ Kùránì ni ẹ má tọpinpin ara yín God bless you. ẹ má tọpinpin ara yín wáyé tẹ̀ ń tọpinpin àwọn èèyàn èmi máa ń sọ kinní kan ara tèmi ò fi bẹ́ẹ̀ yá njọ́ táwọn afáàkọ́ bá bèbè ìdán wéré wò máa nà tààrà ni èmi ò ráyè máa nà gidi gan ni àwọn kan ti gbé wẹ̀wà nítòsí mi níbà ní àdúgbò tí mo wà mo dìídì sọ fún wọn ni sòmùrà lèmi o èmi ò gbádùn débẹ̀ o ẹ má gbòrí bú dọ́dọ̀ tèmi ọ̀nà tí tọ̀dọ̀ yín bá gbà ní kẹgbà tó yẹ pé kí ṣòkòtò yín fò ló da ẹ dì mú tó yẹ pé kí irùngbọ̀n yín kún ló da ẹ dì mú tó yẹ kẹ má jókòó pẹ̀lú àwọn tó kù àwọn bíi kìrìsìtẹ́nì àbóníṣẹ̀ṣe òun ni ti ẹ dì mú ẹ fi tèmi lẹ̀ pẹ̀lú tí mò ń ṣe ẹ lè jọ́ọ̀jì mi níwájú Ọlọ́run mi. wàláì wàláì wàláì. so ẹnìkan ò ní jọ́ọ̀jì ẹnìkan amúmọ̀kan mọ̀ wípé láìpẹ́ láì jìnnà ọba tó ní wọ́n máa ṣèdájọ́. àmín àmín. ṣé àwọn ẹ̀wọ̀n ká nàbí sọ fún wa ayé tẹ́lẹ̀ wípé ìsìláàmù ń padà bọ̀ wá sí ẹ̀sìn àjèjì tó bá yá. tá a bá ṣọ́ra wípé ìsìláàmù máa padà sí ẹ̀sìn àjèjì. ṣé wọ́n ti wá ń júwe wọ́n ti ń júwe fún wa báyìí nísìnyí. wọ́n tiẹ̀ ti sọ pé ẹ̀sìn àjòjì ni o. wọ́n ti ń júwe fún wa náà. sallallahu alaihi wasallam. in tó fà á ni pé àwọn tó wà níbẹ̀ ni wọ́n sọ di nǹkan yẹn. tí wọ́n ń ṣe rádaràda ó yá. a lè fagídí ṣẹ̀sìn náà àwọn akọ́lá máa dájọ́ Ọlọ́run ló mọ ẹni tó ń sin òun sàmì Allahu liman ní àmìdáwùlà ń sọ náà sáwọn àfọ òní láàkáyè ni. a kò tiẹ̀ wáyé wa o. Ọlọ́run ló mọ ẹni tó ń sin òun náà ẹ fi kálukú lẹ̀ kọ́ babaláwo mi ìdájọ́ àfáà mi lọ́wọ́dọ̀ Ọlọ́run. èmi náà ti sọ ọ àwọn èèyàn rẹ dẹ̀ sọ nínú prógámù wọn gan lẹ́nìí. kọ àìmọye pásítọ̀ mi tó gbọ́ lọ́hún gbọ́jú àfáà mi lọ tó ń kírun. bẹ́ẹ̀ni. kí là ń bá káàkiri èmi ò ní pé kọ́ máa kọ̀ndẹ́mù àwọn èèyàn kọ́ máa ṣe tí ò dánú Islam ọ̀tọ̀ nìyẹn àmọ́ ẹ má jọ́ọ̀jì ọmọlàkejì yìí náà ẹ fi kọ̀rọ̀ kálukú sílẹ̀ àwọn tí wọ́n súnmọ́ mọ́fì náà lọ kírun sí lára ìbànújẹ́ ló jẹ́ níjọ́ tí nígbà tí mo gbọ́ kó kú. ó dùn èmi gan bó ṣe jẹ́ pé torí fíìmù ẹ̀ mo láìkí fíìmù ẹ̀ gan. ògùn kan ni. ògo àgbáyé ògo lẹ̀ Yorùbá. ògùn àgbáyé dẹ̀ ni àìmọye tó fún lóúnjẹ. ògo lẹ̀ Yorùbá ògo àgbáyé. alájà gbogbo àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yìí ìwà wo ni wọ́n ní tó fi pèèyàn sínú Islam. kò tí èèyàn ń sá ni wọ́n ń sá fún wọn ni wọ́n ń júbe ehoro ni àwọn wo. Ọlọ́run á dá fún ara ẹ̀ yóò ṣètò ẹ̀ fún ara ẹ̀ ẹ bá fà mí inú ná ẹ máa bá sunkún ni. nítorí ẹlòmíì máa ru ẹrù ẹlẹ́rù tí kì í ṣe tiẹ̀ wọ́n máa fi ìyá kí ni wọ́n sọ pé àwọn kan máa jẹ ìyá wípé wọ́n parọ́ mọ́ra wọn. ìyẹn náà wà nù Kùránì. kálukú dẹ̀ máa jẹ́ ẹni tó parọ́ ṣìnà mọ́ arábìnrin kan nígbà yìí mọ́mú ṣáfì ìṣẹ́bọ́wọ́ ẹ̀ lè mọ́ lábẹ́ ni. kí wọ́n tó padà wá dájọ́ ṣìnà fún ọwọ́ yẹn tó padà wá sí. so kálukú náà ló máa jẹ tiẹ̀ náà ẹrù ẹlẹ́rù ni wọ́n máa dì sínú ẹrù ẹlòmíì sádàbí òkúta subhanu rabbika. rọ́bì ní sátì ọmọ yasifo wasalamu alayhi salina walhamdulilayi rabbil alamin. ẹ ṣé mo dúpẹ́ God bless you wọ́n rò pẹ̀lẹ́ ẹ̀ ò náà fa wọ́n rò pàwọ̀ ò náà fa ọmọ ṣe ń sọ pé mi ò ń ṣẹgbẹ́ yín ẹ̀yin àfọ oníbẹ̀lẹ́nu yẹn mi ń ṣẹgbẹ́ yín èmi jìnnà sí yín. ẹbẹ̀rù yín níbòde o olè ò ní gbé ẹ̀yin alakataki tí ẹ̀sìn ẹ káàbọ̀ sórí ètò. ẹlú ẹlẹ́yà. ẹ káàbọ̀ sórí ètò. ó jàre bí mo ṣe ń sọ lọ tẹ́lẹ̀ wàhálà ìtàláì tí n bá wà lára fámílì Àfọlábí ọ̀rọ̀ tá àfáà yẹn sọ
lẹ́ni yìí àbí lánàá àbí látijọ́ ló ti sọ honestly wàhálà la máa fi yanjú ẹ̀ tí n bá wà lára family Àfọlábí o bí nígbà o mo sọ fún yín èmi sọ fún yín mo tún sọ fún yín tẹ́lẹ̀ rí mo ná àfà nígbà tá a bá fẹ́ kọ́yìn mi sí bàbá tó bí mi lọ́mọ mo ná àfà àtìgbà yes nígbà tó fẹ́ kọ́yìn mi sí bàbá tó bí mi lọ́mọ nítorí pé kí n lè bẹ̀rù ẹ̀ ju bàbá tó bí mi lọ́mọ lọ mo ní àbóyá wèrè ni tí bàbá ò bá bí mi ṣé ìwọ máa rí mi kọ́ ní kéwú ni so n tó jẹ́ kémi lọ lé kéwú mọ́ nìyẹn tí mi ò dẹ̀ ṣe kéwú dè so ó dẹ̀ tẹ́ mi lọ́rùn bẹ́ẹ̀ ṣó ti yé yín ṣe rí àwọn wàhálà tó wà ńlẹ̀ yìí àfáà ńlá kan ní Ìbàdàn wọ́n ti sọ wípé ó dà pé a máa gbéra wa lọ court a máa yanjú ẹ̀ oníkálukú máa wá mọ ibi tó belong sí á mọ àyè ẹ̀ sódà kò ní lè kọjá sáàyè ẹlòmíì mọ́ ṣe rí tí bó ṣe ń lọ yìí tí wàhálà ò bá sì ṣẹlẹ̀ oníkálukú fi yéra wọn I'm telling you kò lè tó ṣẹ́rí káwá tó wá dúpẹ́ lọ́wọ́ social media I'm telling you torí tí o bá ń ṣe social media òun ló jẹ́ kí gbogbo àwọn rándanrandan yìí tí wọ́n ń bò lábẹ́ tó ń bò lábẹ́ ilé lágbolé káàkiri ilẹ̀ Yorùbá tẹ́lẹ̀tẹ́lẹ̀ èèyàn onímọ̀ àwọn àṣírí yìí ò ní máa tú síta òun lèmi ṣe ń dúpẹ́ lọ́wọ́ social media o òun ni mo ṣe ń dúpẹ́ lọ́wọ́ social media ó ṣe bẹbẹ nínú ayé ọmọ Yorùbá o ṣẹ́rí ẹ jẹ́ kó continue bẹ́ẹ̀ tí wọ́n bá dẹ́kun ẹ̀ and eléyìí tó sọ̀rọ̀ yìí gan bóyí in fact ọ̀rọ̀ yẹn bóyá ó sì máa lọ tún padà ó máa lọ tún sọ ní court I'm telling you kò sí wàhálà because òun kọ́ ló ń pín àjọ náà òun dẹ̀ kọ́ ló dá Muftii Afọlábí tó kú ó dẹ̀ ti bọ́ọ̀tà ó ti òun kọ́ ló ń pín àjọ náà ó ti ṣe rúgbọ́n bíi ti òun kọ́ ló ń pín àjọ náà òun dẹ̀ kọ́ ló dá Muftii Afọlábí tó kú ó wá ń fi ikú yọ àní ṣàdúrà fún bí ẹni pé àdúrà tó ń bá ṣe fún òun níṣẹ́ rere tọ́lọ́ wọn bá fẹ́ jẹ́ wò lọ́wọ́ Afọlábí. ta ló bẹ̀ ládùúrà ládùúrú gbogbo àwọn ẹni èèyàn jàǹkànjàǹkàn tó ti ṣàdúrà ń bẹ̀ yẹn àwọn pàǹtí ẹ̀wà àwọn rífraf ẹ lọ́jàre ẹ̀yin ẹni retẹ́ ẹ wọlé ẹ káàbọ̀ sórí ètò ẹ ṣé mo dúpẹ́ ẹni retẹ́ ẹ ti pè ṣáájú ṣé òun gangan ti ṣàdúrà ṣó ti ṣàdúrà fúnra rẹ̀ ó ti mọ àtúbọ̀tán ṣẹ́rí gbogbo àwọn yẹn ẹ lọ wo ìdílé wọn ẹ lọ wo ibi tí wọ́n ti jáde àwọn tí wọ́n déèyàn tí wọ́n lórúkọ tán ní ìran gidi tó lórúkọ gidi nínú ìdílé wọn lágbolé wọn àwọn ni wọ́n máa sọ̀rọ̀ ni wọ́n máa mú ẹnu àtẹ́lu ìran ẹlòmíì àti wèrè eléyìí tó pe rẹ̀ ní mọ́fì tó ti ya wèrè ṣé ẹ̀rí wọn náà ni àwọn jàlámì bẹ́ńdà àǹsẹ̀lẹ̀tì tí wọ́n ń rà káàkiri tán rà ní ojú ẹlẹ́gbàá káàkiri lẹ̀ tán wọ̀ tán láwọn wọṣọ gidi àwọn tó ti ya wèrè wọn lọ rá wọn lọ wo àwọn jàlámíà gidi ibùn àwọn jàlámíà yẹn gan lábúrọ̀dù bí I'm telling you àwọn lárúbáwá gan wọn wọ ọmọ tán bá fẹ́ ṣàdúrà ni wọn sọ́dọ̀ aṣọ òmúròde tán bá fẹ́ ṣàdúrà òun ni wọ́n máa wọ̀ tán fẹ́ relax tán wà nínú ilé wọn aṣọ bẹ́ńdánà ṣẹlẹ̀ ti jàlámíà yẹn nìwọ́ wá ń wọ̀ káàkiri bóun lòdì náà tó wọ̀nu kò síbi tó lọ láyé jàlámíà òfò yẹn náà ló máa wọ̀ káàkiri àwọn tó ti ẹ̀rí bọ́n ṣe ń rún pa ni ṣèbọn ṣe súná ọmọ tá a rí gbogbo òjókòó wọn àti sẹ́tì wọn despite fact pé ọba wà ń bẹ̀ báwo ló ṣe rí tó yẹ wọ́n ni àwọn tí ò lè yẹ. ó dàbọ̀. ẹ ṣé gan God bless you ojú òní tì í gbogbo ẹni bá ti fẹ́ pè sórí ètò anything tẹ́ bá fẹ́ sọ ẹ má dárúkọ èèyàn ètò yóò sì fún pé ká blackmail èèyàn ṣó ti yé ẹ jẹ́ kó yé wọn pé ẹlẹ́kọ̀ọ́ làwa àwa nom training wọ́n kọ́ wa nílé adẹ̀tún náwọn àgbà tó ń bá wa sọ̀rọ̀ àgbà ọpọlọ wa ṣiṣẹ́ ẹ jẹ́ kí ètò yìí jẹ́ pé ọmọ ọkọ Yorùbá ni wá àwa nẹ́kọ̀ọ́ a ní ẹ̀sìn àwa jẹ́ kí wọ́n fi ìwà olórí burúkú tó wà lọ́wọ́ àwọn àfáà mi àjẹ́ kán fi bẹ̀sìn ọwọ́ tiwa jẹ́ àdẹ̀fẹ́ kán fi dorí wa rú làwa ṣe nẹ́kọ̀ọ́ àwọn èèyàn wà níbi tí wọ́n ti ń ké lẹ́ni tá a lè rí mọ́ ẹni tó bá nírú ẹni téèyàn bá nírú èèyàn kò ní í ṣorí burúkú pẹ̀lú irú nǹkan bẹ́ẹ̀ yẹn ẹni tí ò bá ti náṣọ lórí kọ̀ hello. àbọ̀yè bọ́ ṣíṣe fún gbogbo ọmọ Yorùbá o. ẹ káàbọ̀ sórí ètò. mo fẹ́ ṣe àlàyé kan ní ṣókíṣókí káwọn èèyàn bọ̀ wá tó já wa òwúrọ̀ àwa tá a pè lè wọ́sọ̀. àkọ́kọ́ náà ọ̀rọ̀ Yorùbá ọ̀rọ̀ ìran wa ló bá ọ̀pọ̀lọpọ̀ nù wa nítorí mú àtàwọn amọ̀ ẹlẹ́yà ọ̀rọ̀ Yorùbá la fi mọ̀ wọ́n. tí èèyàn dẹ̀ nífẹ̀ẹ́ ìran ẹ̀ ó ṣe. a ní ọ̀wọ̀ púpọ̀ fún wọn
àwọn ìyá wa a máa ń fi wọ́n jo lórí ìlú a máa ń fi wọ́n jáde ní a máa ń fi wọ́n jẹ ìyá lọ́jà a máa ń fi wọ́n jẹ ìyá lóde bẹ́ẹ̀ lu ìyẹn lọ nílẹ̀ káàárọ̀ òjìrè àwọn òkè ń sọ fún àwọn ìyá wa pé inú ilé ni wọ́n ń pè wọ́n dá sọ̀rọ̀ ìran nínú ìran títí wa o nínú kóòtù òjìrè ẹni ọ̀wọ̀ làwọn ìyá wa ìyẹn bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé tí èèyàn bá jẹ́ ọmọ kóòtù òjìrè tó wá fi ń ṣiṣẹ́ bóyá òun bíi bàbá wa tó lọ Muftii Afọlábí ọlọ́ọ̀dẹ̀lẹ̀ fẹ́yàn rí ó jẹ́ pé òun sọ̀rọ̀ ìran ẹ̀ òun jẹ́ káwọn èèyàn tó wà nílẹ̀ àti nílẹ̀ òkè òkun tó ń jẹ́ kọ́ mọ̀ pé báyìí l'Ọ̀rúnmìlà ṣe sọ báyìí l'Ògún ṣe ń ṣe nígbà yí ẹ̀ báyìí ni Ṣàngó ṣe ń ṣe nígbà yí ẹ̀ Ọ̀ṣun òun ló máa ń tọ́jú àwọn èèyàn Ọ̀ṣun bó ṣe máa ń ṣe tí scan tó dáyé ni wọ́n ti ń wo ara ògiri tó máa wò pé báwo ni ọmọ ìṣe rí àbí wọ́n fẹ́ wo ẹni tó wà nílẹ̀ tó wà níbòmíì tí ò tí ì tún ìtàkùn ríra wa báyìí tó dẹ̀ máa ní ọ̀yẹ̀là tó dẹ̀ máa rí ní tẹkinọ́lọ́jì táwọn bàbá wa ti create tó máa rí so tó bá wá ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ tó mú wa padà sí orísun wa pé bá ṣe ṣe ríre ṣé ó wá yẹ kí àwọn èèyàn kan jáde kó wá máa sọ pé kò yẹ kó gbé ṣàdúrà sí ṣé téèyàn bá ti polówó ibi tó ti jáde wá tó ti wá di ẹni tí wọn lè dé ọ̀dọ̀ ẹ̀ mọ́ ni ó dẹ̀ tún dárúkọ àwọn bàbá wa kan pé àwọn abìjà àwọn kinní kan ó ṣàdárúkọ gbogbo wọn pé tó bá kú lọ́jọ́ iwájú òun ṣe ẹni tó lè dọ́dọ̀ wọn gbogbo orúwà yìí òun ṣe inú ìwà kóòtù òjìrì àwa ìran kan ni wá kó àbá mọbi tá a ti ń bọ̀ a lè mọbi tá a ń lọ ẹ̀kejì ni pé tó bá ń sọ̀rọ̀ ọlọ́run bó ṣe máa tẹnu mọ́ ọlọ́run tí wọ́n ń sọ inú ifá ló ti wá amọ̀déètì tí Islam wọnú ilẹ̀ káàárọ̀ òjìrì àti Christianity ibi tẹ́ máa fi mọ̀ pé nǹkan àjòjì nìyẹn because tó bá ti jẹ́ pé ní kùránì tó bá fẹ́ ké àbí tó bá fẹ́ kọ èdè ibi tó ti wá originality ẹ̀ ló máa fi lọ kọ fún àpẹẹrẹ ẹwà àwọn tó wá ń kọ́ fáǹsì àwọn òyìnbó tó wá ń kọ́ fá nínú ilẹ̀ káàárọ̀ òjìrì tó bá fẹ́ kí ifá àbí tó bá fẹ́ sọ wọn èdè originality yẹn tó jẹ́ Yorùbá yẹn làwọn náà máa lọ kọ́ tó máa fi kí ifá pé ewé eré ìkíní kan ní báyìí l'Ọ̀rúnmìlà ṣe wọ́n máa kí ifá yẹn ní èdè abínibí tiwa wọn ò ní ti èdè Ísírẹ́lì àbédè ìlú tuntun wọn pọ̀ gẹ́gẹ́ bí àwa náà lọ ṣe lọ ń kọ́ èdè Arabic àbédè Ísírẹ́lì ibẹ̀ yẹn lè máa fi wọ̀n pé èdè ìbílẹ̀ ìlú so èdè ìbílẹ̀ wa òun èdè ìbílẹ̀ tuntun wa Arabic àti kìíní wọ́n gbé wá fún wa ní kò ń ṣèdè ìbílẹ̀ wa àwọn òyìnbó tó wá ń kọ ìyẹn náà làwọn náà lè sọ pé èdè àtàwórì wa ni àwọn òyìnbó tó bá dọ́dọ̀ tuntun wa àti ní ẹ̀rí ẹ̀ ní gbogbo àgbáyé tó bá fẹ́ ti fa èdè ìbílẹ̀ wa ni ìyẹn lè má fi mọ̀ pé originality wa so nǹkan tuntun wa òun tuntun wa a lè máa condemn nǹkan tuntun wa fún nǹkan òkèèrè kò possible so èmi kàn wà pé ká wà straight forward lórí ìran wa àti ibi tá ti wá kò yẹ kí a máa sọ sórí ìran títí wa kọ́ wa máa sọ pé tó bá ní ẹlẹ́bọ ni wá fine ẹlẹ́bọ ni wá ẹlẹ́bọ ni ìran bàbá wa so tó bá dẹ̀ wo ìran àwọn Arab náà wọ́n ń ṣẹbọ ń bẹ̀ gbogbo ẹ̀ náà láti ń gbọ́ láti ń kọ́ pé bàbá ànábì bàbá kìíní kan wọ́n ṣẹbọ náà ni wọ́n so originally ní pé wọ́n dálé ayé ẹbọ ló fi dálé ayé ẹbọ òun ló fi dálé ayé Israel wọ́n ṣẹbọ ní so ẹbọ yẹn ló wà káàkiri gbogbo ìlú kó tó wá di pé wọ́n wá gbé ẹ̀sìn dé àbí wọ́n ń ṣe ìkọ̀kan so ìbílẹ̀ ló kọ́kọ́ wà nígbà tó wá yá ló wá gbé kílọ̀pù ló wá gbé ẹ̀sìn dé kò síbi tó ti ń ṣe ìṣẹ̀ṣe kò síbi ní China wọ́n ṣe ṣẹ̀ṣẹ̀ ní ìlú kóòtù òjìrì wọ́n ṣe ṣẹ̀ṣẹ̀ ní India wọ́n ṣe ṣẹ̀ṣẹ̀ ní Saudi wọ́n ṣe ṣẹ̀ṣẹ̀ wọ́n ní ìṣẹ̀ṣe.
Hello, ìyàwó. Hello, ẹ káàbọ̀ sórí ètò. Hello, ma. Yes, my question takuntakun o. Ọlọ́run ló ń ṣiṣẹ́ o. Ọ̀rọ̀ gba orílẹ̀-èdè wa fún alágbára ọ̀fẹ́. Àmì Ọlọ́run. Ìyá mi ẹlẹ́yà. Ṣé rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹjọ́ ọmọbìnrin ni? Ẹ máa bẹ́ẹ̀ ṣe máa dá sọ̀rọ̀ yẹn tó yé mi. Wọ́n ní jìmìjìmì tó mì lókè ilẹ̀ ní bọ̀. Ṣé ẹ mọ̀ pé ọ̀rọ̀ Nàìjíríà á sọ bí eré láti last 3 years? Wọ́n rò bí eré ni. Màámi ẹ má jẹ́ kọ́rọ̀ ìtìtì lẹ́yìn lórí tó yé mi. Ẹ má dá sí wọn. Ẹ jẹ́ ká wo bí tí Nàìjíríà máa bá dé. Ṣé gbọ́ mọ̀? Ọ̀tọ̀ ni ohun tí ṣé ń gbọ́ program mi ṣá. Ṣé ẹ gbọ́ bí tá à ń sọ̀rọ̀ lọ? Hello? Àwọn ò mọ hello? Àwọn wọn kàn rí ètò ni wọn mọ ibi tí ètò ń lọ. Ọ̀rọ̀ wọn gba nǹkan ò gba nǹkan kọ́ leléyìí. So tẹ́ bá fẹ́ pè sórí ètò ẹ try kẹ́ join mi kẹ́ mọ ibi tọ́rọ̀ tí ń bọ̀ kẹ́ dẹ̀ mọ ibi tá a dé kẹ́ tó mọ nǹkan tí ẹ fẹ́ bá wa dá sí. À ń sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n sọ pé àwọn ò lè sọ̀rọ̀ fún Murphy. So àwọn rò pé bóyá ọ̀rọ̀ Yorùbá nation ni nǹkan tí mò ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọlọ́run ló máa gba Yorùbá nation fún wa. Bá a forí lalẹ̀ látẹ̀ní títí dọ̀la àṣẹ Ọlọ́run ló máa ṣe. Ọlọ́run á dẹ̀ ṣe bẹ́ẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ pè padà o dáàdì mi tí ìpè já kọ́ wọn yẹn ẹ pè padà tẹ́ bá lórí ọ̀fẹ́ àti tún wọlé padà. Hello. Ẹ káalẹ́ máa kó ètò máa o. Ọlọ́run ló ń tò ó. In fact inú mi dùn pé mo pè wọlé lálẹ́ yìí ó dẹ̀ dúpẹ́ pé ẹ ṣe program tẹ́ ṣe lálẹ́ nípa Murphy. Murphy kì í ṣe mi ò mọ ẹbí ẹ̀ mi ò mọ ara ẹ̀ ṣùgbọ́n nípa ìdí kan àbí méjì a máa ń wo eré ó dẹ̀ máa ń pààyàn lẹ́rìn-ín. ṣé ẹ mọ̀ àwọn ẹbí ará ibi nǹkan àwa tá a jẹ́ atakọ̀ máa ń wò lásán a wà nínú ìbànújẹ́ lánàá. Kò sẹ́ni tí ò sí nínú ìbànújẹ́. àwọn kó dẹ̀ dìde wọn ní heart ni wọ́n gbàgbé pé internet will never forget. káwọn ọmọ bá ń wo bọ́ nǹkan bẹ́ẹ̀ yẹn lọ́jọ́ iwájú bọ́ọ̀ náà ṣe fẹ́ feel. èmi gan tí mo wà bàbá mi ti kú ti pẹ́ tí má ṣe ronú kàn wọ́n ó sì máa ń bà mí nínú jẹ́. ìyá tèmi náà ti kú ti kó sí tọ́kílẹ̀ ọ̀kan mo máa worúkọ bẹ́ẹ̀ lórí internet. àwọn èèyàn lẹ́mìí Ọlọ́run o àwọn èèyàn ní ẹ̀mí Ọlọ́run wọ́n kàn ń pe Ọlọ́run ni ṣùgbọ́n ẹ̀mí wọn jìnnà sọ́lọ́run gangan fúnra wọn. kọ́sí wọ́n tún fi ẹkún sínú ẹkún fún àwọn èèyàn ni wọ́n tún fi ìbànújẹ́ sínú ìbànújẹ́ àwọn ìdílé Murphy ni. In fact èmi gan mi ò sùn mọ́jú mo kàn ń ké nígbà tí mò ń wo kinní yẹn pé ṣé irú ìwà ìkà irú àwọn Boko Haram wo leléyìí. ẹ wo ẹlẹ́yà Ọlọ́run máa ràn yín lọ́wọ́ o ẹrù tẹ́ gbé dání Ọlọ́run bá yín gbé o ọrùn ò ní wọ̀ yín bá gbógun tì yín tó bá gbógun ti ṣe yín á bógun lọ Ọlọ́run bá mi dúró tì yín ẹ tó ma. ẹ ṣé gan God bless you ma. téèyàn wá lánú gbàgà ẹ̀mí tó ṣẹ̀ṣẹ̀ bọ̀ ìjọ tí mo kọ́ rí tí mo kọ́ rí rest in peace mo náwọn ọmọ Nàìjíríà túnde èwo ni kán rògo ológo kán máa sọ pé rest in peace náà ìgbà tó wá díjọ́ kejì tí mo ti wá rí pé ẹnìkíní jáde ẹnìkejì jáde mo ní kíní máa ń rí ó mú ìbẹ̀rù bá mi lẹ́yìn kan wá lánú gbàgà lẹ́ni kò yẹ lẹ́ni àdúrà ṣẹ́yìn gan tọ́ lẹ́ni àdúrà ẹ̀yin tó ṣe pé ẹ̀kan wọ́n ti sọ pé ànábì sọ pé tó bá tásìkò kan wọ́n á pe Islam lẹ́sìn àjòjì ṣé ẹ mọ̀ pé wọ́n ti ń júwe pé ẹ̀sìn àjòjì ni ìwà àti ṣe yín ìwà olórí burúkú tó wà lọ́wọ́ yín ìwà wèrè tí ò ṣe é súnmọ́ èèyàn òun ni wọ́n ti lẹ́ ẹ̀sìn àjòjì ní ẹ̀sìn kìrìsìtẹ́nì àti ti mùsùlùmí. àti àwa àti ọ̀rẹ́ àwọn òun báyìí àwọn náà pamọ́ fún nǹkan tí mo fẹ́ sọ nìyẹn. ṣé ẹ ti rí ibi tí ìfẹ́nú bá yín dé ṣé ẹ ti rí iṣẹ́ tẹ̀ ń dájẹ́ ẹ̀mí ẹlẹ́mìí bọ́ kò tí ì débì kankan ẹ ti ní kò yẹ kí wọ́n lọ sí inú iná ló ń lọ kò tọ́ lẹ́nu àdúrà ó máa ta ayé jóná ni ó máa ta kí ló dé kí ló ti èdè tó ti ẹ̀ ṣe pé ẹ̀yin oníjàgídíjàgan ọ̀rọ̀ gbogbo kì í ṣe lórí yín torí tó bá ń sọ pé Islam kì í ṣe gbogbo Islam for example mo dé ṣọ́ọ̀bù ní àná bẹ́ẹ̀ nìkan ṣe wá rí mi ní ẹ̀rọ bá ní ẹlẹ́à mo ṣá lọ bá ẹnìkan nínú ilé tó wà lẹ́yìn ṣọ́ọ̀bù mi ló bá máàmù yẹn bá mi gbà ẹlẹ́à ẹ máa sọ̀rọ̀ yìí tán náà mò ń bọ̀ ẹlẹ́à ẹ̀yin ni òun máa ń wo hello ajá international. àfáà mi ẹ káàbọ̀ sórí ètò.
ẹ̀ka alẹ́ máa pé ètò náà. ọlọ́run ló ń tò ó. àwọn olódùmarè kò ní padà lẹ́yìn yín o. àmì ọlọ́run àmì ọlọ́run. ṣe lórí ọ̀rọ̀ ti àwọn àáfàá tó ń sọ̀rọ̀ nípa ni mọ́fì ṣẹ́ra àwọn àáfàá yẹn máa fẹ́ dá ogúnlẹ̀ sílẹ̀ Yorùbá pẹ̀lú rádaràdá tí wọ́n ń ṣe ni. ọlọ́run ò ní gbà fún àwọn ológun máa jà. ọlọ́run dẹ̀ ní gbà fún wọn torí olórí burúkú ni wọ́n. ọkàn pera wọn ní kinní kan ni wọn ẹ̀mí burúkú ló ń bá wọn gbé ẹ̀mí burúkú ló ń bá wọn gbé. àwọn tó ń láwọn ń pèkò sójú bí wọ́n ṣe ń pèkò sẹ́yìn táwọn ò bá ṣàdúrà bọ́ táwọn àmọ́yé ọ̀pọ̀lọpọ̀ àfáà tó jẹ́ mọ̀sàtẹ́dọ̀ ṣáàdúrà tí wọ́n ló fẹ́ mú dálù jẹ́ nìyẹn. wọ́n kàn máa sori burúkú kiri wọ́n làwọn ń ka àwọn píríṣì àwọn ṣe gbàgbọ́ táwọn àwọn dẹ́ni ọlọ́mọ làwọn dápẹ́ra wọn táwọn ẹni ọlọ́run làwọn àbẹ́ni èsì. ẹ ṣé mo dúpẹ́ àfáà mi orí ló ń ta wọn ẹ ṣé gan orí ń ta wọn ni ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì inú wọn ló ti jábọ́ lẹ́yìn máa ń disù tó ti forí gbálẹ̀ so ẹ̀jẹ̀ tí wá ta sí wọn lọ́pọ̀lọ́ wọn jẹ́ kán mọ̀ èyí tó kàn mọ̀ tá a bá wá ń sọ ẹ̀yin amúnibúni ẹran ìbíyẹ ẹran fọ́jú ọ̀tún ìbíyẹ fọ́jú òsì tẹ́ran bá ti wá ń lọ jẹ ní gbàgede wọ́n á nẹ́ran ìbíyẹ wọ́n á nẹ́ran afọ́jú ṣé ìbíyẹ ni wọ́n ń bú ní abẹ́ràn ẹ̀ ẹ̀yin amúnisìsọ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ nítorí tó bá máa sọ wọ́n á ní Islam torí ẹni tí n bá bẹ́ẹ̀ sọ̀rọ̀ máa náwọn kan dá Islam àwọn oníjàgídíjàgan ẹ̀sìn gbogbo iṣẹ́ táwọn bàbá àtàná ṣe ẹ̀jẹ̀ kó hàn ẹ̀yin kan náà irú ẹ̀yin olórí bobo tí ń bo mọ́lẹ́yìn náà lè dìde nígbà kan tẹ́ni bàbá wa Ádámù tí wọ́n tú Kùránì sí Yorùbá wọn ò tú dáadáa bàbá tiẹ̀ ṣé bàbá tiẹ̀ lè tú àbí bàbá ńlá kù pọ̀ rí máa pọ̀pọ̀ gbálá bàbá ńlá kù ẹ̀ wọn ò lò sẹ̀mí wọn ò ṣe tú sí Yorùbá ọlọ́run apalẹ̀ gbogbo yín mọ́ nílẹ̀ Yorùbá yìí àfáà mi tó pè tó ṣá sọ yí pé ànábì sọ yí pé tó bá tásìkò kan wọ́n á máa pe ìsìláàmù lẹ́sìn àjòjì látara ìwà àtìṣe àwọn àfáà ó yá ṣe ẹ ti ráyé yín níbo lẹ́yìn fẹ́ dé sí o níbo lẹ fẹ́ dé sí ẹlẹ́yìn ò ní ṣàdúrà fún Murphy Àfọlábí ṣé àdúrà tí ẹ wà lẹ́nu ti yìí tẹ́ ẹ ṣe rí bí ọrùn kèrègbè ẹmu ẹsẹ̀ rùn gbọ̀ṣọ̀ iṣó bí ẹsẹ̀ etú ẹ̀kẹ́ yín wá papọ̀ ẹ wáyé yín bó ṣe rí ẹ ṣe rí náà ẹ hàn náà lẹ́jọ́ bẹ́ẹ̀ bá nírùn gbogbogbò àti ta kókó ṣẹ́sìn lẹ́ṣẹ̀ abẹ́ mẹ́sìn mọ́ ẹ wá jẹ́ kán rí Islam ní èsì àlàáfíà tábà wá ń bá yín sọ ẹ máa sọ pé obìnrin agbẹ̀yìntọ̀ lásán ṣe rí pọ́pọ́lọ́ yín ti jọba ọ̀pọ̀lọ́ yín ti jọba ni nítorí pé tẹ́ ẹ bá ronú tẹ́ ẹ ní làákàyè ẹ mọ̀ pé ohun tó ń jẹ́ obìnrin kì í ṣe ohun tẹ́yàn lè fọwọ́ padà ẹ̀ lójú. hello ẹ káàbọ̀ sórí ètò. àmàlẹ́kùn. wàlẹ́kùn salam. àmàlẹ́kùn. wàlẹ́kùn salam ẹ káàbọ̀ sórí ètò. hello ẹ kálẹ́ o. ẹ káàbọ̀ sórí ètò. ẹ kú ètò. ọlọ́run ló ń tò. ẹ kú ètò. mo ní kọ́lọ̀mù ṣàánú ni ó lágbára gan o ìgbà tí mo kọ́kọ́ rí kinní yẹn ní ọwọ́ àárọ̀ ní àáfàá yẹn mo kàn rí tọ́pìkì tán kọ sí ni pé àwọn ò ṣàdúrà fún Muftii Afọlábí àti nǹkan kan bí mo ṣe rí sọ̀p tọ́pìkì mo kọ́kọ́ wò pé kí lélẹ̀ mo bá ní kí n ti ẹ̀gbọ́n tó lọ mo kàn kó sé ní mi ilé gbọ́ gan tán. á dáa fún yín kì í ṣe ohun téèyàn ń gbọ́ tán àwọn direct call èyàn ò ní gbọ́rú ẹ̀ tán kí ló ń ṣẹlẹ̀ gẹ́gẹ́ tó ṣe pé gbogbo ẹni tó bá ti ń gbé àṣà àti ṣe ẹ̀ lárugẹ ẹ ti pè lẹ́lẹ́bọ tó bá ṣe pé gbàmí gbàre prógámù yìí kí n wá débi kí n sọ pé àwọn súnmẹ́lá ẹ̀mí náà ṣe tán ní rọ̀jì kí n bẹ̀rẹ̀ sí ní ránmú kí n máa sọ lárúbáwá lẹ́nu inú wọn á máa dùn ní wọn ò ní Kùránì òpóbìnrin dá sọ̀rọ̀ ń gbà yẹn ẹ̀yin alábòsí tí n bá tún wá ń ránmú yẹn kí n máa sọ̀rọ̀ lárúbáwá yẹn kí n wá máa rìn nílànà títí wọn kí ó ṣe pé gbogbo àwọn bàbá wa tó ti lọ kí n máa ṣépè fún wọn kí n máa kọ̀ndẹ́mù wọn gbogbo àfáàlẹ̀ Yorùbá kí n sọ pé wọn ò ṣe dáadáa àwọn sùnwùrà àwọn báńdélé ansarudini gbogbo ìjọ kí ni wọn dá kó jẹ́ tiwọn nìkan ni màmá prince kò dáa. hello. ẹ káàbọ̀ sórí ètò. ẹlẹ́ẹ̀lẹ́ àìkú ètò ẹ kálẹ̀ mà àìkú ètò. ṣe rí ẹ̀kọ́ tí kí ló bá Yorùbá máa sọ wọn ní ẹ̀kọ́ tí fojú mu àbálò tí máa ń sọ. bẹ́ẹ̀ náà ni. ṣe rí kò dìgbà tí gbogbo wa bá fẹ́ ká tó sọ̀rọ̀
ṣẹ́rẹ́ gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí ọlọ́run ń ṣí wa lójú ni ó ń jẹ́ ká mọ̀ yìí pé àwọn nǹkan kan wà tí kò ń ṣe òtítọ́ tá a dìmọ́wọ́ báyìí bí òtítọ́ ọlọ́run ṣẹ́rẹ́ gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí òwe lọ́lọ́run pa fún gbogbo wa àáfàá tó náà wọn ò ní ṣàdúrà fún Murphy ẹ wò gbé ayé Murphy àti àáfàá yẹn ó jura wọn lọ. ó ní ká kú lọ́mọdé kó yẹ ni ó sọ̀tẹ̀ ká dàgbà láì nádìí yẹra nù ẹ kọ́ tẹ ìjókòó ẹ wo gbogbo ayé ọ̀hún àáfàá yẹn ẹni tó bá nírú aṣọ kò ní kó fàyà nítorí wọn ò nírú Murphy inú ẹbí wọn náà ṣe ní pé wọn ò ní ṣàdúrà àwọn tàdúrà àwọn ò gbà tọ́lá àwọn aláṣọ pípọ́n alákìísà wọn lọ Saudi àwọn olóòrùn Saudi tí gbogbo wọn sọ pé tó sọ pé ibẹ̀ lọ́lọ́run ti jáde ọlọ́run mùsùlùmí ti jáde funfun ni Mọ́kà tẹ́ bá wọ Nàìjíríà kò ń ṣe tẹnu àfẹn tó bá fẹ́ purọ́ tẹ́ bá wọ bẹ́ẹ̀ máa mọ̀ pé wọlú ìlú òkùnkùn ni. òdodo. láti airport Nàìjíríà níwájú ọlọ́run àti èèyàn bá tẹ̀mí ń sìn tó ń ṣí èmi lójú níjọ́ tí mò ń bọ́lẹ̀ ní airport Nàìjíríà mo mọ̀ pé ní òkùnkùn ni mo wọ̀. but ṣe rí ọlọ́run ohun tọ́lọ́run fi wọn gbogbo wá ń sìn ni pé ká mọ̀ yìí pé àwọn eléyìí ò ń ṣẹ̀sìn ẹ̀sìn náà àwọn eléyìí yá bàbá mi kọ́ ló ń bá ń fọ̀rún kẹ́. àmín àti ìyá tèmi. a ní wọ́n ń ṣẹ̀sìn wọ́n náà wọ́n ń ṣẹ̀sìn. ṣe rí gbogbo ọ̀rọ̀ wọn àfáà yẹn àfáà kan tó ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ ẹ wo bóun ṣe rí ẹwọ aṣọ tẹ́yìn wọ̀ bẹ́yìn ṣe dajà lù bàbá yín borí pẹ̀lú aṣọ tẹ́ wọ̀ sábẹ́ wà láyé mọ́ níwájú àwọn ènìyàn tó bá rí òun pẹ̀lú Guinea brown tó ń kó sọ́nù ọ̀rọ̀ ẹnu wọn gọ́gọ́ dọ̀tí ó dọ̀tí ọlọ́run kàn fi rẹ̀ wọ̀n ní kí gbogbo wa ká lajú sílẹ̀ ká fi ríran torí pé wọ́n fẹ́ islamize Nàìjíríà bóyá ẹ̀ mọ̀ wọ́n fẹ́ islamize Nàìjíríà and it can never work. oníkálukú máa kó ẹ̀kọ́ ẹ̀ ni oníkálukú máa kó ẹ̀kọ́ ẹ̀ pẹ̀lú ògo ọlọ́run ibi tó wà máa já sí ọlọ́run ti mọ̀ àwọn ẹ̀dá ò ti mọ̀ kò sẹ́ni tó mọ̀ la bọ̀tọ̀ ọlọ́run máa fi rẹ̀ wọ̀ pé ọlọ́run ó dàárọ̀ mà. ẹ ṣé mo dúpẹ́ gan. onílẹ̀ darí àòmọ́lá onílárí àòmọ́lá máa sọ pé nìkan wà tí kò lè ga onílárí àòmọ́lá má ṣe kó yẹn nìkan kéré onílárí àòmọ́lá ọlọ́run ló ní iye àtọ́lá ọmọ èèyàn ló làárọ̀ pín àwọn tó sọ pé olè làwọn á padà wá bẹ́ẹ̀ fowó àwọn tó sọ pé ilé la máa padà máa bọ́ wọn ojú ọgbẹ́ níbi tọ́wọ́ ò lè tó ní káwọn èèyàn tó ń ronú pín kó lọ jẹ́ nínú ẹbí ẹni ni ó lè ṣàwọn tó bí ẹ sáyé tó bá lọ jáwọn ló ń ro ẹpin tó tún padà sọ́tò tún gbọ́ yóò dùn ní jojú ọgbẹ́ lọ àjù yanjú gbẹ̀ngbẹ̀ng lọ gbẹ̀yàn bá sọ pé olè là máa ń ròpò màṣílẹ̀ ayé wá fàdúrà fi wọ́n náà bàyọ yóò padà dá fún ẹ. ọmọ ẹ̀dá ẹ̀ fara yín balẹ̀ ẹ̀ fara yín balẹ̀ folúwà ọba tó ń ṣètò àti jẹ àti mu. kányìn sọ́lá mi ò wárẹ̀ láwàtí mo fara balẹ̀ folúwà ní òwe kò ṣoore fún mi ti torá láṣẹ tì kọ́ lolúwa mi ò wá kò tún jẹ́ ń jẹ́ láṣẹ pati àṣeyọrí lọ́lá fi sọ́rọ̀ mi ògo tó yọ kẹ́lẹ́ ògo tó yọ kẹ́lẹ́ yóò padà wá débi tó lọ náà ni kò jẹ́ kó sáré jù kó má padà lọ tọkú sọ́nà ní hòhò ó ti ń súnmọ́ bẹ́ẹ̀ má jẹ́ kó padà lọ sẹ́yìn mọ́ àlà bó ṣe ṣọ̀rọ̀ mi àlà bó ṣe ṣọ̀rọ̀ mi ó pàpà já sọpẹ́ fún mi náà ni mo ti farabalẹ̀ mo farabalẹ̀ fọlọ́hún mi ọba tó ń ṣètò àwọn náà ń ṣètò àti jẹ àti mu ẹ fara yín balẹ̀ ẹ fara yín balẹ̀ folúwa ọba tó ń ṣètò òun ló ń ṣètò àti jẹ àti mu. hello. alájàbí. ẹ káàbọ̀ sórí ètò. ẹ kú ètò mà. ọlọ́run ló ń tò ó. ibi tọ́rọ̀ tí ń jáde nínú yín kò ní bàjẹ́ mà. àmì ọlọ́run àmì ọlọ́run. ẹ kú ìtọ́ni tíṣà lẹ́yìn náà and you are giving us what we need. God bless you. You know, and that is truth. That is the truth. But nǹkan tí mo wá ń wò ni pé ṣé bí nǹkan ṣe ń lọ yìí mà
ṣé anybody gan ò ní máa dá nìkan ṣẹ̀sìn ẹ̀ fún ara ẹ̀. ó ti ń lọ bẹ̀ náà. because ó pàtàkì nípa àwọn èèyàn kan ni wọ́n ń create law tó bá di àwọn religions wọ̀nyí gan-an. látàdé báyé ni òkú ti ń kú nílẹ̀ Yorùbá tí Yorùbá ń sin òkú wọn. àníbi tó dẹ̀ fún mi sí jù ni pé every diversity of culture náà ní bó ṣe ń sin òkú tiwọn ẹlòmíì á lọ bọ́ọ̀n títí tiẹ̀ ẹlòmíì ó lè ní kò ní sípò sí ẹlòmíì abọ́rò culture òyìnbó à ń lo kó sí ó di pé even though gan these days come and see these days ma ẹ lọ wo àwọn wedding kan these days nísìnyí mo find out Nàìjíríà gan ti ń gbọ́ they would rather involve èmi ìyàwó mi family ìyàwó mi just maybe 10-15 garden àti ṣe nǹkan tá a ní ṣe àti lọ gbogbo àwọn kọ́ṣọ̀ tá a ti lọ báyìí tí ò wọ́ọ̀kì fún wa yẹn that is àwọn older people wọ̀nyí náà ń kó bá wa. àmì o Aliu. I'm telling you they are the people how will somebody say bí bọ̀bọ̀ yẹn ṣe kú yẹn number one ni pé ká kọ́kọ́ bẹ̀bẹ̀ kọ́ lọ́n bá àforíjì náà ká kọ́ gbé sí wò náà kó kúrò ń bẹ̀ kí ọ̀kan tó ṣẹ̀ lẹ́yìn tó ti kú ní o kí ọ̀kan tó ṣẹ̀ wá máa ṣe lẹ́ṣọ̀ kan lé lórí tó lòun ní kírun sí lára kí ló dé who are you sọ́lọ́run gan ṣé wọ́n ní sẹ́kìtì Ọlọ́run ni. ó ní pa ni. ẹ jọ ẹ máa jọ ṣẹ́rí bó máa ti dórí kí ni ẹ máa mi ò kì í fẹ́ kú o because I want to listen to you from A to Z. ẹ máa bá a fún wọn ní lecture yẹn lẹ́yọ kọ̀ọ̀kan kọ́ máa gbọ́ fúnra wọn. gbogbo àwọn kọ́ṣọ̀ tá a lọ bá ìkiri wọ̀nyí most of the kọ́ṣọ̀ that buy so many of this religion kọ́ṣọ̀ oní kọ́ṣọ̀ ni it is not our own. how will you like what you said now kẹ́ dórí bíbá ẹ̀ ń sẹ́fẹ̀ kẹ́ bẹ̀rẹ̀ sí kírun ní nǹkan tí mi ò gbọ́. bọ́ ìfàdébí kí òun yẹn sì kẹ́ máa sọ ní Yorùbá inú mi gan máa because the tone yẹn gan máa ń jẹ́ kórìí mi gan kọ́kọ́ wúná than for you now kẹ́ wá sọ pé Arabic lẹ́fẹ̀ẹ́ máa fi bá mi èmi tí mi ò gbọ́ tó ṣe Yorùbá ni mí lẹ́fẹ̀ẹ́ máa fi bá mi sọ̀rọ̀ gbogbo àwọn kan wọ̀nyí náà ń kọ́rẹ́ ìbọn irọ́ ni ẹlòmíì gan sọ pé Arabic yẹn tó bá ti sọ òní bọ́ lọ́run lé àwọn ni sẹ́kìtì Ọlọ́run ni. èmi go gbọ́ ìgbéde lárúbáwá ẹ ṣé mo dúpẹ́ Yorùbá ni mí Yorùbá nìran mi. ìgbà kan olólé ayé gbó ẹ̀yin àfọ́ alákatakítí ẹni sànmọ́ ní ìbákan tó bá lórí pípé kò gbọ́dọ̀ ṣe mótómótó. ìgbà kan olólé ayé gbó ẹ̀yin alákatakítí nínú ẹ̀sìn Islam anẹ́ni sànmọ́ ní ìbákan tó bá lórí pípé kò gbọ́dọ̀ ṣe mótómótó. mọ́tò tíjà pàṣẹ tó pọ́gbọ́n ayé pọ̀ tán ó ní tóun bá lè kú ó pọ́gbọ́n máa tán láyé ó ní kò sẹ́ni tó máa gbọ́n ó láyé jòhún nìkan. ìjàpá pọ́gbọ́n ayé pọ̀ tán ó kó sákèrègbè ó wá sokun mọ́. ìjàpá pọ́gbọ́n ayé pọ̀ tán ó kó sákèrègbè ó wá sokun mọ́. bó ṣe ń gòkè ló ń jábọ́ pẹ̀lú ẹ̀ ọ̀pọ̀lọ́ lásán làsán ó ló wá sọ pé ìjàpá sókèrègbè mẹ́yìn tó bá fẹ́ gòrí ọ̀pẹ. sókèrègbè mẹ́yìn tó bá fẹ́ gòrí ọ̀pẹ ó sókèrègbè mẹ́yìn tó bá fẹ́ gòrí ọ̀pẹ. ìyẹn la gbọ́n máma gbọ́n tán ó ní láti kù síbi kan ọ̀rọ̀ ilé ayé yìí sábà dé sábà ni. ṣóun ló dífá fún agbọ́n má gbọ́n tán àtàgọ̀ má gọ̀jù àtàgọ̀jù bàbá gọ̀ǹdú nígbà tán dìjọ wà o wọ́n jọ ń ṣọ̀rẹ́ ara wọn. ẹ máa gbọ́ o ẹ̀yin alákatakítí ẹ̀sìn Yorùbá ni mí Yorùbá nìran mi. agbọ́n máma gbọ́n tán ní mo gbọ́n ó ní mo gbọ́n ẹ wá gọ̀ má gọ̀jù ní mo gọ̀ ó ní mo gọ̀ ṣe wá rágọ̀ ju bàbá àgọ̀ǹdù ó ní tí n bá gọ̀ kí n ṣe pé mi ò gbọ́n rárá ó lẹ́ni tó dẹ̀gbọ́n ó ní láti kù síbi kan. kí ló ń ṣe yín ẹ̀yin lẹ́gbọ́n tán lẹ mọ̀ tán kí ló ṣẹlẹ̀ gangan. Kùránì ní ẹ má ṣọ̀kọ̀kọ̀ ara yín ẹ má tọpinpin ara yín ẹ má ṣọ̀kọ̀kọ̀ ara yín èmi lọ́ba tó mọ kọ̀kọ̀ tó mọ gbangba. kí ló ń ṣe yín tẹ́ wá ní kọ́là tán pè tán sọ pé ibi tó dé kálukú á máa ṣẹ̀sìn ẹ̀ núlé á máa ṣẹ̀sìn ẹ̀ lọ́rọ̀ rẹ̀ èmi ń ṣe tèmi ni ó wàláì mi ní ẹ́dàsì kankan bí ṣe wà yìí kí n jí kí n kírun fọlọ́hun mi kí n ṣàdúrà èmi àtàwọn ọmọ àti gbogbo apáta àtolórí ẹbí kí gbogbo wa kóra wa jọba ìka ṣàdúrà ni àdúrà wádìí ẹ̀ ń gbà à ń rí tẹ̀síwájú mi rí ṣéwù kankan mi kó sókè mi rí ustaasi kan kí n sọ pé bá kan mi ìfura mi ní ẹ́díkì nínú ẹ̀sìn rárá mo free ọlọ́run ọba tó ní mi kan ó wá bùkún mi pẹ̀lú bí mo ṣe free mind mi ó bùkún mi inú mi máa ń dùn tí n bá ń dédé ríra mi ni yàtọ̀ sí ẹ̀yin olóṣìọ́ pẹ̀sìn
olóṣìọ́s person ẹ̀yin amukun mẹ́kọ tá a bá rí yín náà rí fraf ní ilé yóò ṣe rí ọ̀dẹ̀dẹ̀ yóò ṣe tọ̀ ẹ̀yin wá ń tẹnu àbùkù sí Murphy. Kùránì ní ẹ má fẹ́ nìkan ṣe yẹ̀yẹ́ wọ́n lè lóore níwájú òun Ọlọ́run ọba jù yín lọ. Ẹ̀yin tó ṣe pé gbogbo ìtẹ́ ìṣe yìí ẹ tí mọ̀ bí ẹ máa gúnlẹ̀ sí látara pé Murphy ó ń gbé àṣà ẹ bá mi ó dàn díẹ̀ ó ń gbé àṣà àti ṣe ẹ̀ lárugẹ òun ló ti di ọ̀tá yín. Ariwo pọ̀ ju mi tẹ́ wá yẹn ẹ kò padà ẹ ti hàn wá létí. Ìṣòro ta ní ni pé kán tiẹ̀ máa ihun tó ń jàṣà Yorùbá ẹ̀yin náà lẹ kórí burúkú délẹ̀ sọ pé wọn gbọ́dọ̀ kúnlẹ̀ kí àwọn gbọ́dọ̀ kúnlẹ̀ kí bàbá ẹni kí tóbìnrin bá ti bímọ o kó ra golomi kí 25 o kó lọ kó fún yẹ ẹ̀pọ̀ mú tóun mú gbáyà ni gbogbo yín lọ́nà máa bá a pa ẹ̀ á ṣe environmental lẹ Yorùbá ẹ̀ lọ gbogbo yín lẹ máa kórí burúkú yín lọ gbogbo wèrè orí burúkú akataki títẹ kó sínú ẹ̀sìn tẹ́ ẹ̀ wá ń jẹ́ kó máa dọ̀tí gbogbo àwọn èèyàn. Kí ni mò ń sọ lọ nípa ẹni tó wá bá mi ní ṣọ́ọ̀bù ẹnìyẹn ní ẹlẹ́à òun ò ní dóhun ẹlẹ́à àti tàwọn ọmọ láíláí kò jọ. Mo ní níbo nìyẹn ó lóun rí ní Facebook. Mo ní kí ni mo ṣe ní Facebook ṣé mi ṣáà pààyàn mi ìbátan ó ní ẹ gbàgbé ohun tó ń jáde yẹn lágbára gan òun fọ́lọ̀ yín. Ó ní ẹlẹ́à ó ní ẹ ṣúọ̀ pé gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń sọ yẹn ṣé bí Islam ṣe rí nìyẹn. Mo ní rọrùn ní Islam. Hello ẹ káàbọ̀ sórí ètò ẹ káàbọ̀ sà. láti Amẹ́ríkà la fi ń pè ní àwọn ará Amẹ́ríkà ń kọ́ o. Ọlọ́run á máa wọ́n wà bẹ́ẹ̀ Ọlọ́run á máa fún ìpè ẹ̀rẹ̀ jẹ̀bi o. Àmì Ọlọ́run. Gbogbo ọ̀tá bá ń lépa yín ó ṣubú ara wọn ṣubú ẹ̀mí. Àmì. Kíní kan tó yé wa olóńdẹ̀ tó wá dèrò ẹ̀yìn kẹ́rí àwọn èèyàn wa wọ́n ti tó wá dèrò ẹ̀yìn gan o wọ́n ti kó bá wa gan o. Àwọn èèyàn ò dẹ̀ mọ̀ wọ́n ti kó bá wa gan. Ṣẹ́rí ohun tí ò bá dẹ̀ yé èèyàn kò yé wọn ẹgbẹ́ wọn máa ń wò wọ́n gbàgbé ìjọba ń sọ̀rọ̀ wọ́n á wà bí àpé wọ́n ti mọ́ tán bí ìgbà tó kò sí àwọn kan lára wọn. Exactly. Kò sẹ́ni tí ẹni wọ́n wò pé ìmọ̀ fóònù tó wà ní rọ́ọ̀mù bò lè sọ fóònù. Adéhùn sí bèbí ṣẹ́jú o. So èmi ò wá mọ́ èmi ò tẹ̀ mọ́ ibi orin tẹ́ wọ́n sọ sí gbẹ̀dú yẹn èèyàn kúrò sí ìkú ẹ̀dọ́ pé ẹ̀mí fún ẹ̀mí tó gbá ẹ̀mí ta. Sẹ́rí ẹjọ́ sọ̀tọ̀ pé lónìí àwọn náà kó bá máa yẹn o wọ́n fi Àfọlábí yẹn ẹjọ́ sọ̀tọ̀ pé àwọn náà kó bá máa yẹn o. Òun náà fẹ́ please àwọn èèyàn tó bá mọ̀ tẹ̀sẹ̀ tó bá ṣe lọ́jọ́ ayé rẹ̀ wọ́n lọ ní kó lọ́ mọ́ gbà wẹ̀ kó lọ́ mọ́ sígbà kó lọ́ mọ́ ṣe nǹkan ó padà níbi ẹ̀sìn tí wọ́n ti tó ṣe fún rárá rẹ̀ àbẹ́ẹ̀gẹ́sì tó ń gbé ọgbọ̀n látàárọ̀ ọjọ́ rẹ̀ torí pé o fẹ́ gbọ́n kan pé o fẹ́ gbọ́n kan sí o lọ ń gbà wẹ̀ lọ́n ti gbó rẹ̀ ẹ̀ ti wo bí tó já sí fún un ètò o bá nígbàgbọ́ nù rẹ̀ ní kó o máa tẹ̀ mọ́jẹ̀ kéèyàn kan sí nǹkan tí o ṣe kó fi sọ̀rọ̀ lójú tó ti ní so gbogbo èèyàn ló ní kọ́ṣọ̀ tiẹ̀ kọ́ṣọ̀ tiwa nìyẹn so ìmọ̀lẹ̀sìn yẹn wá gbé wa dé gan àti kírísítẹ̀nù àti mùsùlùmù ìmọ̀lẹ̀sìn yẹn gbé adé kò gbé adé bì kankan ó sọ wá bèrè ẹ̀ nìyẹn ẹ wò lọ Amẹ́ríkà tẹ wà yìí oníkálukú ló lẹ́sìn tí wọ́n ń respect your religion pé wọ́n máa pé eléyìí ti bá irọ́ ẹ̀ tá ọ̀rọ̀ sọ star kò lè change. Àwọn aṣòṣì máa mọ̀ ó ṣe gan jàre. wọ́n máa ń báyàn bẹ́ẹ̀ kí wọ́n bá ṣe ìwà wọ́n ti máa bàjà eléyìí sọ́tọ̀ ẹ̀ máa bàjà ẹ wo Ọlọ́run yọ wọ́n ní òdì tán wà torí ìjọ wọ́n ti pọ́pọ́ lọ gbogbo wọn lọ́wọ́ ti wà àti láti olórí dé sàlẹ̀ dẹ̀ ni wọ́n ti pọ́pọ́ lọ wọn lọ́wọ́ ò lè gbọ́ Ọlọ́run wà pẹ̀lú ní àbọ̀ Ọlọ́run adájọ́. àbí ẹ ṣe o ọ̀nà ọpọlọ yín ti jọba ó ti kó fáírọ́ọ̀sì èmi lẹ́nìkan máa ń yẹnu yọ̀bọ̀yọ̀bọ̀ sí ẹ ló ẹ káàbọ̀ sórí ètò. ẹ náà ikú náà a máa kún ṣe. àmì ìwọ ní Ìbàdàn ni bàbá yẹn wà tójú méjèèjì ti fọ́ bàbá yẹn lójú. kò sí apá kankan tó délé bàbá yẹn mọ́ nísìnyí o nígbà tán fi ọ̀rọ̀ ẹ̀sìn tán fi kọ́ bàbá yẹn lọ́rùn. bàbá yẹn ló kọ́ mọ́kíláàsì tó mọ́kíláàsì yẹn ló ó fẹ́ ju mọ́sẹ́kíá mosque tó wà lówó dé lọ nígbà yẹn. bàbá yẹn ó kọ́ mọ́kíláàsì yẹn nígbà tí bàbá yẹn sick bàbá yẹn ní àfáà tí ó ti mọ orúkú tó máa pa ọ́n
àfáà tí o ti mọ ibi tó máa kú sí àfáà tí o ti mọ tó máa gbẹ̀yìn ayé òun kéèyàn kan kú tó ń sọ yìí pé wọn lè ṣàdúrà fún wọn lè inú iná ló lọ ṣé torí ìran Yorùbá lọ́lọ́run fi dá iná ni. kò tiẹ̀ yé wa bóyá aṣayé wa ni bóyá Ọlọ́run kọ́ ló tiẹ̀ dá àwa ni kò yé wa. ṣé torí ìran Yorùbá ìlọ́lọ́run fi dá iná ni. ẹni mistake inú náà ni. torí kò gbé ọ̀rọ̀ iná lọ́tún iná lọ́sì iná lọ́tún iná lọ́sì iná jàǹdàmọ́ iná jàǹdàmọ́ iná jàǹdàmọ́. ọlọ́ba tiẹ̀ jẹ́ kọ́ lọ́run fi bínú sọ náà kalẹ̀ à ń bẹ lọ́run kó má fi bínú sọ náà. ṣé torí ìran Yorùbá lọ́lọ́run fi dá iná kalẹ̀ ni torí kò tẹ̀ wá yé wa mọ́. I wonder ibi ajá sí ìnágbára. ẹ̀yin fún ara yín gan ẹ̀ takora yín bí tẹ̀blíkì ó bá sọ pé kíní kan á ní tẹ̀lé àtàmùsíndínì á ní kíní kan á ní wọ́n sọ̀nà á ní ẹni kíní kan ò sọ̀nà ewu wa lọ́nà ní gbogbo ẹ̀ torí kò yé wa mọ́. kò yé wa mọ́ lẹ́yìn kí kálukú sọ̀rọ̀ ẹ̀ ní wọ́n mọ̀pọ̀ bíi tèmi báyìí máa kínú ẹ̀ máa ṣàdúrà ẹ̀. èèyàn kú ní ìjọ Sunday ẹ̀yin ti sọ pé kò ní ṣàdúrà fún pé kì í ṣe pé ó ń ṣe fíìmù ṣebí Ọlọ́run tó dá Ọlọ́run ṣebí torí gbogbo fíìmù táwọn ò ti fi ṣe ṣebí wọn fi ń kọ́ alẹ́ kan ibi kéèyàn mọ̀ síbi kéèyàn mọ̀ ṣèkà kéèyàn mọ̀ ṣàgbà kéèyàn mọ̀ ṣàjà kíran Yorùbá wà nú ayé mọ́ wọn ò fẹ́ kíran Yorùbá tírẹ̀dì rárá wọ́n fẹ́ pa wárun ni Ọlọ́run ò dẹ̀ ní gbà fún wọn torí Ọlọ́run ló dá Yorùbá. torí asáàrí Saudi wọ́n ṣàgbégún jáde Saudi wọ́n gbégún jáde Saudi àárí nígbà tí Halloween náà wà níbẹ̀ wọ́n ń ṣọdún àjẹ́ lọ́hùn wọ́n ṣọdún àjẹ́. ìrántí wà yìí àmọ̀ rògbò pẹ̀lú ìrántí wà yìí. Ọlọ́run ò ní gbà fún wọn. ẹ wo ẹkú ètò. Ọlọ́run ló ń tò ẹ ṣe gan wàláì ihun tí kọ́là mi sọ ìyá dáa fún bàbá rẹ̀ èmi náà máa ń rò ó ìjọkọ̀ mo ní àbí ṣé torí ìran Yorùbá náà ṣe dáná ni. irọ́ náà ń pa bó ṣe wá wà yẹn anybody tó bá ti ní àṣà Yorùbá irú àwa tá à ń sọ̀rọ̀ yìí Ọlọ́run má kánjú pa mí o Ọlọ́run má kánjú pa mí o má kánjú pa mí jẹ́ ń dàgbà kí n dògbò gbogbo ẹni bá ro kúrò mi kan máa lọ torí mi ò tí ì ṣe tán inshallah rahman Ọlọ́run bá jẹ́ kẹ́mi mi gùn kó má gùn yà bírò ọ̀tọ́lúwẹ̀ yìí náà bá kú wá ní káfá má kírun sí lára ó ṣe tó mo kú náà fà tó kú pọ̀ nínú ẹbí àtàrà ẹ̀yẹ aṣòṣì bá bọ̀ èmi ò tí ẹ̀ tí ì ṣe tán kú ẹ máa nìṣó gbogbo yín á kú lọ́wọ́ òwò léra yín ni ògbẹ́rí bá ti ro kúrò mí àwọn abáyín sọ ẹ̀ máa ṣòṣì bí ẹran aṣẹ́wó ẹ̀yin ṣẹlẹ̀ ya búrọ́dà tá ẹ bá dẹ̀ rí wọn ọ̀dá lé wọn ọ̀dá ta àwọn rádaràda àwọn rédèrèdè àwọn nonsense fatakórẹ̀sì ẹlẹ́yọ̀ aṣọ́sọ òyìnbó àwọn nonsense fatakórẹ̀sì ẹ dákun ká ẹ lọ́mọ tẹ́ ń ṣe ni o èmi ò fò sí o ìfò sí o tẹ́mọ̀ sọ sílámù ti wà lẹ́nu ẹ dákun kì í ṣe bí sílámù ṣe rí nu o ẹ̀yin tèmi rádaràda làwọn eléyìí ń bá kí o rádaràda àwọn eléyìí ò sí lára sílámù tiwa o rádaràda ni wọ́n ń bá kiri náà lórí ọ̀rọ̀ ẹni tí mo sọ torí Ọlọ́run ò ní jẹ́ ń gbàgbé ṣáàlá ramon náà bá ní àwọn wá torí wọ́n ti máa ń ogun yìí ṣe wọ́n èmi ò ń ta síyàn ní ṣọ́ọ̀bù mi kó rajà kó jáde ni ẹ káàárọ̀ lẹ́yìn ẹni tí n bá rí pé tí ẹ bá ti tèmi mú torí ẹ pé tọpọlọ ẹ ṣiṣẹ́ tí wọ́n ti brain wash tí ò ti ya wèrè pẹ̀lẹ́sì tó lóhùn sìn inú wọn lè ní bá ṣe hello. hello salaam aleykum. wa aleykum salaam. ẹ wo kó ètò jàre ìyá mi ẹ wo èmi náà mo kó orí fídíò yẹn wàhálà ẹ mi ò wojú 3 minutes lọ́gbàdo tó jẹ́ katakata bá inú wàhálà ìdàlá inú dẹ̀ ń bí mi 3 minutes mo wò tí mo fi gbé kó bẹ̀ kó àwọn afa òtúndé wọ́n tún ti bẹ̀rẹ̀ wàhálà àwọn báyìí tó fi ọ̀dọ́ wàhálà ìdàlá lọ́dọ̀ tèmi tó bá sọ pé kí n dájọ́ irú àwọn afa yẹn ó jẹ́ ká kó wọn sínú kọ̀ǹtínà ni gbogbo àwọn àfọ olórí ibú yẹn ká kó wọn sínú kọ̀ǹtínà nípa wọn á kọ́ kó wọn sínú kọ̀ǹtínà á dẹ̀dẹ̀ wọn pa á lọ ju wọn sínú omi òkun yes tábà ti ju wọn bá yẹn ọmọ wọn máa fi rántí bàbá rẹ wọn jù sómi ni o
ká di wọn pa mọ́nú kọ̀ǹtínà ká dẹ̀ lọ ju wọn sínú òkun bọ́n ṣe ṣe nílùú nìyẹn irú àwọn kinní kọ̀ọ̀kan alágbára kọ̀ọ̀kan tó wà nílùú iná fẹ́ tó ń dà lóru agbọ́ nínú kan fún kinní. inú kọ̀ǹtínà ló dì wọ́n mọ́. ó pè wọ́n jọ sí mítìnì ó dẹ̀ kó wọn jọ sínú kọ̀ǹtínà ó dẹ̀ lọ rù wọn sínú omi ó dẹ̀ lọ jù wọn síbẹ̀ tọ́lọ́ gbogbo àwọn àfa lórí ibú yẹn tó fẹ́ dalẹ̀ sínú ibú yẹn yorùbá mi á kó wọn jọ sínú ibì kan ni á dẹ̀ lọ jù wọn sínú omi tó ló. àfa mi ẹ ṣe o abadi ilé ló lọ tààràrà ẹ káàbọ̀ láti Germany o ẹ kalẹ́ o. ẹ káàbọ̀ yẹsà ẹ kalẹ́ sà ẹ pé tó. Ọlọ́run ló tó. yẹsùn ẹ kú gbìyànjú ẹ kú fọmọnìyàn ṣe. ẹlẹ́yà ẹ wo tó bá ń pèèyàn ní àbí fún ara ẹ ó yẹ kó pà fún ẹ mọ́ ni tó bá dẹ̀ ń pèèyàn lólè kò yẹ kó tún máa gbé ọmọ ẹ̀ hàn jó. ẹnu kun àwọn àfáàyàn jù lẹ́nujọ́ mẹ́ta ju èyí tí wọ́n ti jáde dámì ìyẹn ti ń jẹ́ kó yé àwọn èèyàn nìyẹn pé wọ́n dìde dúró lórí pé àwọn máa da ilẹ̀ Yorùbá rú àwọn máa da èdè àìyedè sílẹ̀ ní gbogbo ìtàn ṣe yẹn. kò wá òkè kí fámìlì pàdánù odidi baálé ilé kó dẹ̀ dìde fòṣánlẹ̀ kó dẹ̀ kú kó jẹ́ nǹkan tó wá kàn ní pé káwọn wa máa fi gba star lórí Facebook kò sẹ́ni tí ò ní kú gbogbo wa ládágbádá kú kọ́lọ̀ má jà kúkú warawara ní kíákíá ni kọ́lọ̀ má dẹ̀ ẹ wo nǹkan tí wọ́n mọ̀ pé ẹni bímọ ó díyàwó ó láwọn òbí ara ò dẹ̀ gbà wọ́n tì láti wá máa sọ̀rọ̀ nǹkan báyẹn lórí ẹ̀yà atẹ́gùn tó ti ẹ̀ kí wọ́n rògùn débi kí wọ́n sọ pẹ̀lẹ́sìn tí wọ́n gbé dání ibo ni a dojúkọ ibo ni wọ́n ń bálẹ̀ Yorùbá lọ pẹ̀lú àkàtàkìtì pé èmi mo mọ́jú Ọlọ́run nìkan ló mọ ọ̀run ló mẹ́ni tó máa là Ọlọ́run nìkan ló mẹ́ni tó ń sìn òun Ọlọ́run nìkan ló mẹ́ni tó ń sìn òun ẹlòmíì táwọn èèyàn fojú sí pé ìwà ọ̀dà ó níbi tó ti mọ́ tó ti ń bọ́ lọ́run ẹ̀ pàdé náà tọ́lọ́run ti ń bá a sọ̀rọ̀ tó dẹ̀ tó káwọn afáà yẹn wọ́n dẹ́kun gbogbo nǹkan tí wọ́n ń ṣe yìí ibi tó máa yọrí sẹ́yìn ó kò lè dáa tí wọ́n bá kọ̀ǹtínú báyìí tí wọ́n bá stop ẹ̀ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má dẹ́kun àti máa bá wọn wá bá wọn wí àwọn tí ò tí ì jà kẹ ẹ wá imagine irú àwọn afáà yẹn wá káwọn èèyàn lẹ́yìn àwọn ọmọ kọ̀ọ̀kan náà máa wà lẹ́yìn wọn tá a tò sí wọn lẹ́yìn o kí ló ń gbìn sínú irú àwọn èèyàn báyẹn tó wà lẹ́yìn wọn kọ́ táwọn yẹn náà máa kọ́ lọ́dọ̀ wọn nìyẹn táwọn yẹn á dẹ̀ fi pé ọ̀nà tó dáa náà ni wọ́n ń tọ̀ yìí èyí wèrè tó sọ pátẹ́yìn tọ̀ ìyá ẹ̀ ló ń bá wí ìyàwó ẹ̀ ló ń bá wí ọmọ ẹ̀ ló ń bá wí ẹni tó bá ní ẹni tó ìyálà ìyá ẹ̀ ló ń bá wí ọmọ ẹ̀ ló ń bá wí ọmọ ẹ̀ obìnrin ló ń bá wí ẹ̀gbọ́n ẹ̀ obìnrin ló ń bá wí ẹ ti máa mọ̀ pé àwọn tó so ìyàwó wọn mọ́lẹ̀ nílé nìyẹn if not tó bá ní respect fún màmá tó bí ẹ ò ní ṣe báyẹn máa bá obìnrin sọ̀rọ̀ nǹkan tọkùnrin bá ṣe fún ẹ tó bá gbáraya tó bá jóbìnrin yẹn kó fọwọ́ lẹ́rán ni kó máa wò tó ló gbúdọ̀ fún obìnrin lọ́wọ́ tó bá tẹ̀fẹ̀ fún obìnrin lọ́wọ́ tó bá wú ọlá pé obìnrin ló bí ẹ wà fún obìnrin ní respect tí wọ́n deserve tó nǹkan tó lè mú kó ṣe báyẹn máa bá obìnrin kó máa bá yàlé òtítì yàlé ilé sọ̀rọ̀ báyẹn ẹ máa ti mọ ọrú ẹ̀dá tí wọ́n jẹ́ ẹ kàn fún wọn lẹ̀fọ́ Ọlọ́run adájọ́ gbogbo wọn bó ṣe yẹ ẹ ti gbọ́ lẹ́yà ẹ máa wo ti yín ó dàrọ̀ mọ́ ẹ ṣé mo dúpẹ́. ó tó láyọ̀ ilé aláyọ̀ ní ilé wa ẹ ṣé mo dúpẹ́ gbogbo ẹ̀yin ti tèmi ẹ̀yin bàbá àlùbáríkà ìyá àlùbáríkà ẹ̀yin ọmọ ọkọ Yorùbá ẹ̀yin tẹ́ ẹ jẹ́pọ̀ Yorùbá tẹ́ ẹ jata Yorùbá tẹ́ ẹ gbórí Yorùbá ṣe rere tẹ́ ẹ sọ pé àníran Yorùbá ò ní parun kò ní bàjẹ́ fún gbogbo yín tá a bá wá rí ọmọ Yorùbá kan tó jẹ́pọ̀ Yorùbá tó jata Yorùbá tó wá ń porí ìran Yorùbá sáìdá tó níran Yorùbá ò ní wáyé ṣe rere ògo ìran Yorùbá ò ní búyọ àwọn ò ní kó o kú àdẹ̀ní sọ kó o rìn lọ bọ̀kọ́lọ́ bá gbéṣẹ́ fún ẹ tó ní ṣe tán àtàyàkìlì yámọ́tì nítorí pé Yorùbá ló bí ẹ Yorùbá ló orílẹ̀-èdè Yorùbá ló ti là tàbárẹ́ni tó sọ pé àná okubi tí ìran Yorùbá bá fẹ́ gbà Ọlọ́run agbéṣẹ́ lẹ́yìn lọ́wọ́ oníyan ṣe ọlọ́bẹ̀ ṣe ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ẹ̀kọ́ ìbínú mi ò mọ bó ṣe máa ń rí lára mi ò mọ bó ṣe máa ń rí lára mi tí ń bá sí rọ́mọ́ ọkọ Yorùbá o inú mi á dùn ara mi á yá gágá
mi ò mọ bó ṣe máa ń rí lára mi mi ò mọ bó ṣe máa ń rí lára mi tí n bá ti rọ́mọ́ kọ́ Yorùbá o inú mi á dùn ara mi á yá gágá nítorí pé Yorùbá ni mí Yorùbá nìran mi èmi ò ní fọwọ́ sí ju elé bàbá mi o gbogbo ẹ̀yin ọmọ ọkọ Yorùbá mo kí yín o ojú òní tì í. Hello. Salaam alaikum alájà. Wa alaikum salam ẹ káàbọ̀ sórí ètò. Ni alájà ẹ kú dọ́ mẹ́ta ẹ̀dẹ̀ kú ètò náà. Ọlọ́run ló ń tò. Ẹ̀dẹ̀ kú àdúró tiwa lórílẹ̀‐èdè Yorùbá tí a wà yìí ní Nàìjíríà làwa wà Ọlọ́run àkúgbà fáwa. Àmín Ọlọ́run. Ọlọ́run adẹ́gbàfẹ́ yín náà làgbọ́ Ọlọ́run ọba àti gbogbo ìdílé yín. Àmín yálà. Gbogbo fámìlì yín gbogbo ọmọ Nàìjíríà lápapọ̀. Àmín yálà. So alájà mo fẹ́ bẹ́ sáré béèrè question kan ni bóyá ó máa ṣẹlẹ̀ ọ̀ kó jẹ́ pé kò tí ì ṣẹlẹ̀. Okay. Question tí mo fẹ́ béèrè lọ́wọ́ nísìnyí alájà ni pé ṣé tí èèyàn bá wà nínú ẹ̀sìn kan bóyá inú ẹ̀sìn tó wà yẹn bóyá àwọn èèyàn ń rí àbí àwọn èèyàn ò rí nínú ẹ̀sìn tó wà yẹn nǹkan tó yẹ pé ẹ̀sìn yẹn nígbà tí àwọn èèyàn wà wò bóyá nígbà tó wá kú tán ó wá fi nǹkan tó yẹ pé bóyá ó ok gẹ́gẹ́ bí ok jẹ́ kí n fi sáré sílẹ̀ ṣe mọ̀ pé àwọn arábù yẹn a máa ní pé Boko Haram ni wọ́n nínú wọn jẹ́ Boko Haram tó jẹ́ pé wọ́n tún ní agbára ẹ̀sìn ju àwọn Muslim tó jẹ́ pé ara wọn lọ tó yẹ pé wọ́n tún máa ń panú ara wọn tó yẹ pé wọ́n máa ń gé orí ẹlòmíì dànù ṣé àwọn Muslim tó jẹ́ pé wọ́n máa ń pa Muslim ẹgbẹ́ wọn yẹn ṣé àwọn yẹn àlékà àwọn kún Muslim ni àbí wọn lè kírun tí wọn lára tó bá kú ní àkọ́kọ́ ní Arab country bẹ́ẹ̀ yẹn tó yẹ kó máa pa àwọn Muslim ẹgbẹ́ wọn tó dẹ̀ yẹ kí tọ́wọ́n náà bá dẹ̀ kú àwọn Muslim ẹgbẹ́ wọn àwọn Muslim kan náà ló máa tó fẹ́ kírun tí wọn lára ṣé àwọn yẹn tó fẹ́ kírun tí wọn lára yẹn wọ́n ti jọ di ẹlẹ́ṣẹ̀ ni àbí báwo ló ṣe jẹ́ ní àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ni pé ṣé tó yẹ bá wà nù ibìkan tó bá ń ṣe ẹ̀sìn ibìkan láì jẹ́ pé èèyàn bá pe ẹni yẹn sí àkíyèsí pé bóyá òun ṣe play yìí ni o àbí òun ṣe bóyá iṣẹ́ onímọ́tò ló ń ṣe o bóyá iṣẹ́ ọlọ́kadà ló ń ṣe o bóyá iṣẹ́ àgbèrè ló ń ṣe o láì jẹ́ pé èèyàn wá pe ẹni yẹn sínú ẹ̀sìn nípa àlágbájá tó o bá sin ẹ̀sìn báyìí o ò ní wọ̀ ìjọba Ọlọ́run kò pe ẹni yẹn sí ẹ̀sìn rí ẹni yẹn wá kú ó wá láti máa ṣèdájọ́ lórí ẹni yẹn pé ìgbà tó ti ń wa mọ́tò àbí ìgbà tó ti ń ṣe play Yorùbá dájúdájú inú náà ló ń lọ àbí kẹ́kọ̀ọ́ ṣe kírun sí lára láì jẹ́ pé ó ti wàá sọ̀rọ̀ fún rí tó yẹ pé ẹni yẹn ti kọ̀ fún rí. ẹ má tiẹ̀ làágùn jìnnà. ṣé àwọn èèyàn lè ṣe. ẹ ní sùn ẹ má làágùn jìnnà ṣé ẹ rí nǹkan tó wà ń bẹ̀ ni pé. kí lẹ́rẹ́ alájà. ṣé ẹ̀ ń gbọ́ mi. Hello. mo ń gbọ́ yín alájà. nǹkan tó wà ń di ọ̀rọ̀ yìí ni pé ká má làágùn jìnnà. Number 1 ẹ rí èmi pé ẹlẹ́yà ni mí ó ti túmọ̀ pé mo ti mú logo Islam ẹ ti understand ẹ̀yin sìn ẹ̀ kì í ṣàfà ẹ̀ wérí ẹ̀ wọ jàlábí ẹ̀ṣẹ̀ kan kẹ́mi máa wá jọ́ọ̀jì ti yín pé ẹ̀ sí lọ́hùn àbí nǹkan tẹ̀ ń sọ kọ́ nìyẹn kí n máa sọ pé ẹ̀ kì í sí lọ́hùn ìgbà tẹ́ ẹ̀ sì kó sí jàlábíà tàbí kẹ́ ẹ gé ṣòkòtò yín kó di tirikọ́tà òun lèmi ṣe ń sọ pé ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ọ̀dẹ̀ pàdé mi nílé babaláwo rí. tí mi ìdẹ̀rí lọ́dọ̀ oníṣẹ̀ṣe tí kì í ṣe pé ẹ gbé kinní sọ́rùn tí kì ẹ wò ẹ jẹ́ ká fi gbogbo tó kù sílẹ̀ fọlọ́run ọlọ́run á bí wọ́n torí wọn ò súnmọ́ mọ́ fi Àfọlábí. torí ìgbà táwọn wo prógáàmù yẹn wọn ò súnmọ́ wọn ò bá délé tó bá yẹ kó bá jọ pàdé bẹ̀rẹ̀ tó jẹ́ pé wá ti wá fún tó sú ẹ̀ fún wa tá a rí a lè fi confirm because ọlọ́run sọ pé. wọn ò bá délé wọn ò bá mọ́fì délé Muftii Àfọlábí wọn ò bá débẹ̀ wọn ò mọ ohun tó ń ṣe wọn ò mọ àárín òun àtọlọ́hun ọba àníṣe wọn ti rò pé ọlọ́hun ọba tá à ń sọ yìí ọba sọ̀wàjálà ọba tí ò ní kú títí láéláé ṣé wọ́n rò pé ó dàbí àwọn ni àbọ̀ ń rò pé ókè o wọ́n sọ pé bọ́lọ́hun ṣe fẹ́ dájọ́ nu Kùránì ni o bọ́lọ́hun bá sọ pé òun ò gbàbẹ̀ yọmọ ńkọ́ kóòtù wo lẹ fẹ́ pọlọ́hun sí nítorí tó bá ti má dì sí wá báyìí ànábì sọ báyìí tó lóun bá sọ pé òun ò ṣe bẹ́ẹ̀ kan ànábì ọlọ́run sọ pé gbogbo ẹ̀ṣẹ̀ tí wà ànábì ti ṣàtì tó tún máa ṣẹ̀ mo forí ẹ̀ jí ẹ o ànábì ò torí ẹ̀ má yan náfìlà ó yan náfìlà gbogbo ẹsẹ̀ ló wú láìṣà lọ́ba pẹ́rọ̀ sùn láì kí ló dé kí ni wàhálà ẹ̀ pọ̀ tó yìí ṣé bọ́lá ti ní gbogbo ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ àti tó tún máa ṣẹ̀ àti tó ṣẹ̀ òun tuntun forí jì ẹ̀ ànábì ní tọ́lọ́ ń bá lóhun ò ṣe bẹ́ẹ̀ mọ́ ń kọ́ talẹ́ni tó fẹ́ mu ọpọlọ yín ti lọ ní ẹ̀ mọ ohun tó ń ṣẹlẹ̀ ni
ṣé ẹ̀ ní làákàyè ni kùránì ní ẹ̀ ṣe làákàyè ni kùránì náà ló lè sọ pé ọ̀rọ̀ owó lọ́hùn ọba kò lè yí ẹnìkan àfọ ní làákàyè àwa tó rí yèrè tó lọ́lọ́run fún wa làákàyè kò sọ pé ọ̀rọ̀ òun ọlọ́run ọba kò lè yí ẹnìkan àfẹni tó bá mọ̀ èdè lárúbáwá ọlọ́run jù yín lọ kò sọ bẹ́ẹ̀ ọlọ́run ò sọ pé ọ̀rọ̀ òun ọlọ́run ọba ò lè yí ẹnìkan àbí tó bá jọmọ lárúbáwá ọlọ́run mú yín kò sọ bẹ́ẹ̀ ọlọ́run ọba ò sọ pé ọ̀rọ̀ òun ọlọ́run ọba ò lè yí ẹnìkan àbí tó bá jáde súnà nílẹ̀ yorùbá kò sọ bẹ́ẹ̀ ọlọ́run mú yín ọlọ́run sọ pọ́rọ̀ kò sọ pọ́rọ̀ òun ọlọ́run ọba ò lè yí ẹnìkan àbí tó bá já àfa ilẹ̀ yorùbá ṣí ọyín ẹ̀yin alákatakítí ó náà fò ní làákàyè ni làákàyè borí ohun gbogbo ṣé gbogbo àfa àtòkéwú tẹ̀ ń ṣe dáadáa ṣé ẹ ní làákàyè ni ọpọlọ ẹlòmíì ti kó fáírọ́ọ̀sì ọpọlọ ẹlòmíì ti jọba ẹ wá ń jẹ́ kán máa tàbùkù àwọn ẹni rẹ àwọn ẹni àfa àkọ́pọ̀ èmi jọ́kọ̀ àfa ẹni ẹlẹ́à inú ń dùn pé máa ń ṣẹ̀ṣà àwọn ọ̀rọ̀ yín yẹn nínú ń fi máa ń dùn pé torí tó bá yẹ pé bá ń kó gbogbo wọn pọ̀ ní á jẹun tó máa dùn ún àwọn ẹni náà àwọn àfa bí mo ṣe sọ pé mi ìfọ̀ fún yàn yìí mo ní àwọn èèyàn ti tèmi láwọn àfa tó dúró re tí wọ́n níṣẹ́ lọ́wọ́ tí wọ́n dúró re tí wọ́n ní NAFDAC torí wọ́n pé tọpọlọ wọn ṣiṣẹ́ dáadáa yàtọ̀ sẹ́yìn ọlọ́pọlọ kó fáírọ́ọ̀sì tọpọlọ yìí ti ju bí àpò ẹ̀wà tẹ́bá ti wá rí fóònù bóyá ẹ lọ rí itel tàbí ẹ gbé Tecno síwájú ẹ ti wá bẹ̀rẹ̀ rádaràda ọ̀rọ̀ wọ́n máa ṣa gbogbo yín ẹ̀ níṣẹ́ kù ẹ̀yin ẹ máa wò rádaràda tẹ́ra wọlé yìí oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe o máàlù sí mọ́sán ẹ máa parí ọ̀rọ̀ ìbéèyàn pé wọlé yìí ní gbé nọ́bà ní àwọn rí prógámù yìí kankan ẹ bàbá yẹn wá ní ẹlẹ́à ṣé bí Islam ṣe rí òun dẹ̀lẹ́ ó nítorí àti ọdún tí mo ti wà níbẹ̀ yẹn ó lóun òun ò rí mi pé báyà pé mò ń míngù mọ́ èèyàn pé bá pé gbogbo èèyàn ní wọlọwọlọ ó lámọ̀ ṣá kò sẹ́ni tí mi bá ṣe ní ààyè kálukú ni mo fi kálukú sí kò sẹ́ni tí mi lò fẹ́ sí ó lóun máa ń wò pé ẹlẹ́hàá yìí ó lóun ti ṣèwádìí mi títí pé ẹ̀dùn ọ̀nà iye ọmọ ìlú wo ni ẹlẹ́hàá yìí mo ní iye wa ni mi tọrọ yé tó yè Islam tèmi lò fẹ́ àtijọ́ mi olúwa àtijọ́ mi ènìyàn humanity àtàánú èmi ò kírètì ẹ̀sìn kan bàbá ẹ wá nígbà tó ń gbọ́ prógámù mi débì kan ó dẹ́lẹ́ ò fẹ́ sọ nǹkan fún yín ó lóun tara yín gbà Islam ó lóun ń ṣe Islam tẹ́lẹ̀ pé gbogbo rẹ́rẹ́ àdó lórí burúkú tó ń ṣe yẹn ó ti òkú jẹ́ kọ́ wọn máa ṣe wọ́n mọ́ pòun ó ní látẹ̀lé lòun wọn máa kírun padà èwo náà rí lára ti yín o ẹ̀yin aṣòṣì máa mọ̀ tẹ́ kọ́ online ẹ ṣáà máa bá yí ẹ̀yin ni ọlọ́run nìyẹn oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe èyí tẹ́ jẹ́ ẹ̀kọ́ ìbínú tá a bá rẹ̀ nífẹ̀ẹ́ pè mí fún di kan tàbí kejì èmi ò sọ pé káwọn alákatakítí pé èmi o mo ti sọ fún wọn wọ́n dẹ̀ ti gbọ́ ẹ bá lọ pè mí pé wèrè lọ́wọ́ ìmọ̀ àkó fún ni ẹ pè mí sórí 08102893269 08102893269 ẹ ṣe mo dúpẹ́ ojú òní tiwa inshallah rahman la hawla wala quwwata illa billahi al-azim la hawla wala quwwata illa billahi ọlọ́run a fẹ́ lọ sùn báyìí máa ká sùn lẹ́kún lọ́wọ́ o fìṣọ́ ẹ̀ṣọ́ àfàbọ̀ ẹ̀bọ̀ bá a foríjì mọ́fì o foríjì o pàṣìṣe rẹ o pàṣìṣe rẹ o pàṣìṣe rẹ tá a bá rọ́nà tó fi ṣe tí ò yẹ nìkan àfọlọ́run ọba tó ní wá bá wa mójúkò wọlá dáadáa nínú ayé tó ṣe wọlá àwọn tó yè wọlá àwọn tí tó ti sábà bí títí èdè èèyàn wá wọlá pé ó tiẹ̀ nífẹ̀ẹ́ ìran ẹ̀ ó wá ń polówó ìran àṣà àti ṣe kò jẹ́ kó parẹ́ ẹ bá wa foríjì la hawla wala quwwata illa billahi al-azim la hawla wala quwwata illa billahi mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá káàkiri ní diaspora iná ò ní tọ́wọ́ yín o a ní wá yín tì o ògo Yorùbá á búyọ Ọlọ́run á gbẹ̀tọ́ ọ̀ràn Yorùbá fún tá a bá rí àfáà kan pásítọ̀ kan babaláwo kan tó bá ní ohun tó ń jẹ́ràn Yorùbá onírógo ẹ̀gbà Ọlọ́run á tẹ̀ wọ́n mẹ́rẹ̀ ni nítorí pé ìran ni wá ìgbà tí mọ́ínmọ́ín ìran bàbá tí wá ti ń ṣoge ìhòhò làkàrà wọn tá à ń sọ yìí wà ìhòhò làkàrà wọn wà tẹ́yìn wá joyè bí mọ́ínmọ́ín ò bá jiná tẹ́yìn fi kanra méwé ẹ̀yin ọlọ́pọlọ jọba ojú òní ti gbogbo ajáre àríra láyọ̀ ojú òní ti wà o ẹ tẹ́wọ́ ká ṣàdúrà Al-Fatiha bismillahirrahmanirrahim alhamdulillahi rabbil alamin arrahmanirrahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin amin ya Allah
àmì kùfà yakun àmì subhana rabbika rabbil izzati amma yasifun wasalamu ala mursalina alhamdulillahi rabbil alamin sallu ala nabiyil karim sallallahu alaihi wasallam allahumma salli ala muhammad wa ala ali muhammad kama sallaita ala ibrahim wa ala ali ibrahim innaka hamidum majid barik ala muhammad wa ala ali muhammad kama barakta ala ibrahim wa ala ali ibrahim fil alamin innaka hamidum majid àmín. Àpàdé láyọ̀ ma salam.